wọ́n ní kó pariwo yìí is nobody before. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ kò sórúkọ ẹ̀ kó lọ́gbọ̀n lórúkọ ẹ̀ fi ṣe is more popular and more respected than Gani Adams now in terms of freedom for Yorùbá. People ibi tó bá ti téèyàn 20 bá ti dárúkọ gbogbo tó ṣàdúrà wọn ò ní dárúkọ Gani Adams and Gani Adams is not ready to change. Interview tí mo ṣe lé nísìnyí tí wọ́n bá wò lọ́la báyìí àwọn supporter máa ṣépè lọ́ta wọn ni bẹ̀tẹ̀ bá sọ tí ò dání Sunday Igboho àwọn supporter ò ní ṣépè lẹ́yìn in any kí lórúkọ ẹ̀ set up Yorùbá kingdom Ààrẹ Ọ̀nà Kakanfò olórí jagunjagun lẹ̀ Yorùbá ni. bẹ́ẹ̀ni. mo ṣe interview kan ní ó sọ pé kí wọ́n sígun fún òun mo pe Aláàfin Ọ̀yọ́ ẹ sígun fún gbígbà kọ́ Aláàfin Ọ̀yọ́ wo no I really commend your what do you call it your outfit ó rìn gan because bóyá comment ni mo rí o bóyá tó bá pàwọ̀ ẹ̀rí nọ́mbà mi gan mọ̀ pé wọ́n tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn míì tó ti dá mi mọ̀ tọmọ nọ́mbà wọn máa pè mí bóyá Aláàfin Ọ̀yọ́ gbọ́ bóyá wo drill yìí bóyá interview ló gbọ́ the second week ló pe Ààrẹ Ọ̀nà Kakanfò náà Gani Adams tó ní ó yá ogun jalè Yorùbá náà kí ló lè ṣe sí iná wet again pé kí ìjọba kí wọ́n fọwọ́ sí ẹni fi ìlú tó fi yí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní kó wọ́n lẹ̀ ó wá ní kí ìjọba ó tó fọwọ́ sí ṣé Aláàfin tó pè é ó mọ̀ pé sójà àtọlọ́pàá ó jọ ẹ̀kan fi ṣe ni. He has changed himself to ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò and let me tell you one thing nígbà tí Gani Adams bẹ̀rẹ̀ OPC is nobody it's just privy to get relevancy nígbà tó lọ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò owó yìí ò tí pọ̀ tó báyìí owó ti pọ̀ sí ìjọ tí owó bá dọ́wọ́ ẹ̀ wá mọ̀ pé kú òyì sí o olówó ìgbàdúrà kó kú o olówó ìfikú ṣeré o ní ẹ̀fín lówó ń bí apalọ̀ kó máa jẹ ayé tíru wá ń jẹ èmi lè wà bí apalọ̀ di wà lóru tù kí n máa ṣe fàájì o lè mọ́ mọ̀ ju méjì ẹ̀kan lọ bẹ́ẹ̀ olówó ò lè jókòó síbi tí mò ń jókòó sí torí ẹ̀mí rẹ̀ òde ọkàn rẹ̀ ò balẹ̀ Gani Adams wo owó tó wà ńlẹ̀ sí àti ìgbádùn àti ìtọ́lọ́ mọ̀ kọ́fọ̀ tó tẹ̀lé Gani Adams kọ́fọ̀ Gani Adams ju ti state governor mi lọ bẹ́ẹ̀ kẹ́ bá pè sí àjọ̀dún ọlọ́jọ́ lẹ́ni àbóríṣà bèjì lẹ́fẹ́ ṣe abẹ́fẹ́ ṣe ọdún elékuru ẹni tí tó bá ti jọ́dún tí yóò wọ agbára tí ó gbé abetí ajá white yẹ yóò give speech yóò débẹ̀ kẹ́ tó pè gan bẹ́ẹ̀ ẹni tí tó bá jọ mọ́ n tó lè gbẹ̀mí èèyàn báyìí kò bá yàn sí mọ́ but it's not the best for him ohun tí òyìnbó fi bẹ́tà jù wá lọ ni òyìnbó òro tó fẹ́ ṣe láyé lẹ́gẹ̀ẹ́sì tó fi sílẹ̀ ló ń wá I do say something gbogbo ẹ̀dá tọ́lọ́run bá pẹ́ ní láyé tó lè proud pé èèyàn báyìí ló dìde nípasẹ̀ mi èèyàn lásán ni. èèyàn lásán ni. bẹ́ẹ̀ ni ibi tí mo mọ kékeré mo lè sọ yé èèyàn tó dìde nípasẹ̀ mi tó fi ti Gani Adams sílẹ̀ síbi kan ẹgbẹ́ ọmọ sẹrimóní àti ẹ̀ka tọ́lọ́run bá ràn lọ mo rí clip kan níjẹta tọ́lọ́ wọnú igbó kan ní eré Àkòròdú àwọn ọmọ ẹ̀ pé wọ́n rescue àwọn kí lorúkọ ẹ̀ wọ́n rescue ẹni tí wọ́n jí gbé wọ́n mú kidnapper méjì àwọn kan wọ́n sá lọ wọ́n gbé fídíò yẹn jáde àwọn ò sọ pé àwọn heart drama gbà yẹn wọ́n sọ pé skit làwọn ṣe o kò dẹ̀ sẹ́ńbọ̀ tó condemn wọn bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbé tìgbòho jáde àwọn tó kọ́kọ́ gbé jáde pé script ló ń heart eré ló ń ṣe kí ló dé tá ń condemn ara wa let everybody do péjì táwa Nàìjíríà ṣe wẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá anybody tó bá lágbára àti free wa kó free wa ni nígbà tí mo kọ́ gbọ́ pórí ẹbí fẹ́ kàpé tó ní Ọ̀yọ́ ń pè ẹ́ mo wà náà tó kọ́ da ló ń pe òpin rẹ̀ òṣèlú yàtọ̀ sí broadcasting òṣèlú yàtọ̀ sí social media influencer ayé mọ̀ mi mo gbajúmọ̀ láti social media kò ń ṣòṣèlú òṣèlú ní nǹkan tó jinlẹ̀ ju bá a ṣe rò lọ now Mákindé ò tí ì dìde kó challenge Oríyọmí abẹ́tí lórí social media kí Mákindé sọ̀rọ̀ sórí Oríyọmí kò tí ì sí ẹni tó súnmọ́ Mákindé tó sọ̀rọ̀ sórí Oríyọmí ìsoríyọmí fúnra rẹ̀ Hafsat ló sọ pé òun mọ̀ pé Mákindé ló wà ń di ọ̀rọ̀ yìí closeness wọn kí ló dà wọ́n rú kí ni wọ́n jọ papọ̀ gbogbo ìyẹn ló yẹ kóhun kí ayé ó wà dínà Oríyọmí náà wà á mọ̀ọ́sẹ̀lú ṣe I'm sorry if I'm too blunt to him he has a little things of arrogance in him then last time wọn kó ṣe mistake pé kò fi ọpọlọ gbé mo sorry I don't want to be too blunt but maturity kò fi sí rárá he shouldn't have made that statement pé ẹ̀rẹ́ èèyàn tó tẹ̀lé ń pọ́ gbébọn ẹ̀ sọ̀rọ̀ ó dá nígbà ayé tiẹ̀ tí àwọn ń lọ sí Agodi prison ẹ máa gbọ́ èyí tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi o if that is sensible statement táwọn lọ sí Agodi prison lọ kó prisoners kó wá ṣiṣẹ́ fáwọn tọ́dẹ̀ sẹ́tà wọn dá wọn padà sí prison is that not a criminal act? It's involved
ká ní pé ọmọ local government chairman wà bẹ́ẹ̀ àbọ̀ ọmọ ẹbí ẹ̀ kan àbí family Mákindé wà bẹ́ẹ̀ wọ́n á ti san ransom they won't wait for kinní kan gbogbo ètí dá Mákindé sọ pé ò lè negotiate I'm still repeating it bí wọ́n tiẹ̀ àwọn ọmọ ẹbí wọ́n free wọn wọ ẹni à lè free wọn pẹ̀lú ìbọn pa nínú wọn tẹ́ bá mú kẹ́ fi bọ́ sí so why can't they pay the ransom and at least listen to them àwọn èèyàn ti ráǹdì inú gbó yẹn bẹ́ẹ̀ ṣe sọ ẹ san ransom àwọn kidnapper mọ̀ pé nìkan ráǹdì ibi tí wọ́n wà ẹ gba àwọn ọmọ yẹn tán ó di jọ́ kejì ẹ ṣe ní fire to fire ṣebí Mákindé tá a sọ yìí July last year ló ti kó fighter helicopter pẹ̀lú drone wọlé I think those who are aware of this wọn ẹ̀ gẹ́rì sí ọdún mọ̀sán July last year ló kó helicopter fighter helicopter méjì wọ Nàìjíríà pẹ̀lú àwọn drones ó dẹ̀ fi ilẹ̀ sí port kò clear rẹ̀ láti August last year nígbà tó wá jí àwọn ọmọ gbé l'Ógbómọ̀ṣọ́ sí ló ṣe rántí pé drone àti helicopter ó wà ní airport ó ṣe lọ clear it has to take some months or weeks kó tó di pé àwọn air force náà lè bá assemble ẹ̀ òun làwọn air force ya lẹ́yọ kan táwọn air force fi ń patrol gbòòsè kọ́sọ́mọ̀ pé ó ní méjì lọ́dọ̀ àwọn wọ́n stop him since August last year tí ò lọ gba kínní yẹn wọ́n lórí ìsàlù strike tó pa wọ́n ní eré àdúgbò pẹ̀lú kan lóru àgọ́ wọ́n jí ìyàn gbé láti wọ́n kó wọn sórí àgọ́ àrá sán lóru ó pa gbọ́n kidnap òfin nìkan so sílẹ̀ àwọn oníṣàngó ló trace tí òkò Ṣàngó wọlé sí náà bá àwọn tí wọ́n jí kó àrò ò touch anybody nínú àtọ́ jí kó yẹn àwọn bandit yẹn ni wọ́n pa ságbára yẹn ti lọ ni àfa wáyé ẹsẹ bàbá wáyé wáyé ṣe wá fi re mo mọ̀ wọ́n dáadáa tí wọ́n bá múlù bàbá yẹn láàyè pé fèsì forest bọ́n ṣe dàgbù tó yẹn wọ́n lẹ́yìn wọ́n fi rí àwọn ọmọ tó wà lórí Ògbómọ̀ṣọ́ yẹn jáde tó náà lọ́n fún wọn ṣe wọ́n ní agbára wọ́n dẹ̀ ń lò bó ṣe tọ́ wọ́n dẹ̀ adẹ̀mọ́ iye yẹn tí bàbá yẹn ti gbé dìde bí wọ́n ti dèèyàn ní ọ̀dà bàbá yẹn. gbogbo ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ lẹ́nu mi lónìí àti tí mò ń sọ lótìtọ́ àti òdodo ni ó sì jẹ́ àwọn àṣírí mi tó yẹ pé èmi gan ò sọ́rí tẹ́ ẹ̀ gbọ́ lẹ́nu mi èyí tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Sunday Igboho gbogbo àṣírí rẹ̀ lẹ́ gbọ́ tí Oríyọmí Hamzat àti Ṣèyí Mákindé ibi ọ̀rọ̀ ń kú sí ẹni tó tí agere ẹ̀ símọ́ lórí gbogbo ẹ̀ lẹ́ gbọ́ ibi tọ́rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́ ibi tó dé gbogbo rẹ̀ là ń yànnà náà lónìí ẹ wàá gbọ́ wínníwínní lórí tó ṣẹ̀ lórí ọ̀rọ̀ ààbò àti ìjọba Nàìjíríà ẹ mọ̀ pé ohun tó pamọ́ àtúwìn rẹ̀ fún gbogbo ayé kó gbọ́ lónìí. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí nílé ojú tí ẹ fi ń wò mí kò ní í fọ́. àmì àṣẹ Ọlọ́run. bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di níbikíbi tẹ́ ti ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé. His Special Majesty ààrẹ ọba ambassador Dr. Adéyẹmí Òǹlẹ̀mí jẹ́ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. ẹ ṣeun gan-an bàbá bí mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn tó tútù ṣẹlẹ̀ yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ ti ń bá wa sọ látọjọ́ tó ti pẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bíi àwọn adarí wa tí wọn kọbi ara sí òun la tún ṣètò yín wá lọ́jọ́ títò ní. Bàbá àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe jí àwọn ọmọ yìí gbé. Nígbà tá a bá yín sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá ẹ ṣàlàyé fún wa àwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé ṣùgbọ́n ohun tó tún wá jẹ́ ohun tó tún wá yà wá lẹ́nu ni pé a tún rí fọ́nrán kan tó tún jáde lẹ́nu ijọ́ mẹ́ta níbi tí Sunday Igboho tí wọ́n ti ń kígbe tọ́tán lórí àwọn èèyàn tí wọ́n jí gbé bí wọ́n ṣe pa olóyún àti ẹni tí ó gbówó lọ bí wọ́n tún ṣe pa tó fìdí pé olóyè Sunday Igboho tí wọ́n ṣe farakí ni pé àwọn fún àwọn Fúlàní ní ìṣẹ́jú wákàtí méjì láti ṣe kíni láti kúrò nílùú àìjẹ́ bẹ́ẹ̀ gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ wọn. Bàbá nígbà tẹ́ rí fọ́nrán yẹn kí lẹ lè sọ sí. mo máa ń tẹnu mọ́ kankan ní gbogbo ìgbà wípé àwa Yorùbá àwa nìṣòro ara wa nínú gbogbo ẹ̀yà tó wà láyé tó dùn ún dàrú jù tó dùn ún dà lágbódànù síná jù Yorùbá ni. nígbà tí mo ń bọ̀ sórí ìbéèrè tẹ́bí mi fẹ́ fi ṣe àpẹẹrẹ fún yín ni o nígbà tí Goodluck Jonathan wà lórí oyè mi ò rò pé lè rí èèyàn kan láti south àbí south east àbí kinní kan àbí Niger Delta kẹ́rí kó dìde mọ́ọ̀chì kó tako tí ó bá ṣàṣìṣe àwọn ará wọn pè é sí kọ̀rọ̀ níbi tí wọ́n ti fúnra wọn ní kólà ní ògógóró àárọ̀ tí wọ́n ti sọ ni
ọdún mẹ́jọ tí Buhari lò tó jẹ́ pé ìdajì ọdún yẹn ló jẹ́ pé àmọ́ bó kú bó wà láàyè tó pé ẹnìkan ló ń delé di àwọn kàbá lóru ńgbà yẹn ẹ lè rí mọ́là kan kó dìde ẹ lè rí haúsá kan ẹ lè rí fúlàní kan kó dìde kó ṣépè fún Opole kó takò. If there is any misunderstanding they will say it among themselves. Ṣùgbọ́n nígbà tó bá ti di ti Yorùbá láàrin agboolé láàrin ilé Yorùbá ní kò takò ẹ o. Nígbà tí mo máa jẹ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá tó fẹ́ fi mí jẹ èmi nìkan kọ́ wọ́n submit orúkọ àwa broadcasters tó pọ̀ wọ́n screen wa. Ẹni mọ ìlú mi Yorùbá ẹgbẹ́ mi tájọ wá láti agbègbè kan tí wọ́n ń ta tọ́ta ní níbi ayọ́ market bí tó yẹ pé àjọ ń ṣeré àjọ tàdájọ́ ń jẹun ni mo lọ bá pọ́nmọ̀ fẹ́ fi mí ṣe ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá o èmi dẹ̀ ni mo qualify o ẹ dìbò fún mi o ẹ ṣe léyìí o n ò bá mi sọ láwọn ó dìbò o nígbà tó di ìgbà tí ó máa jẹ́ tó sọ pé èmi ni wọ́n máa fi jẹ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá wọ́n wá mú aṣọ wọ́n wá kó aṣọ lọ sọ́dọ̀ àwọn èèyàn mi pé ọjọ́ báyìí báyìí lóṣù báyìí wọ́n fẹ́ fi mí jẹ ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá o níbi báyìí báyìí mo lọ bá àwọn lọ́ba náà tí mo mọ̀ àtọ́dátìs àwọn tó jẹ́ ọmọ ìlú mi tá a jọ dàgbà tó yẹ kí wọ́n sọ pé oríire dé àwọn ṣe àṣeyọrí the first point tó sọ ni pé níbo ni Táíwò Akínsọlá wà níbo ni Ojú Ẹlẹ́gbà wà níbo ni Ifá Hallelujah wà wọ́n wá dárúkọ àwọn presenters tó yẹ pé èmi gan bá lẹ́kọ̀ọ́ tó fi jẹ́ pé ìwọ ni wọ́n gbé fún sẹ́rí àpẹẹrẹ tí mo fi lẹ̀ yẹn nígbà tí Sunday Igboho tó lọ síbẹ̀ yẹn èmi wo fọ́nrán yẹn ó pe àwọn Fúlàní ẹ̀pẹ́ yín lẹ̀ ń gbàdúgbò yìí àwọn èèyàn yín ló ń jí èèyàn gbé ẹgbẹ́ olóyún ẹni tó tún gbé ransom wá ẹ̀pọ̀ olóyún ẹ̀ tó pa òun náà irú ẹ̀ bá tó ṣẹlẹ̀ ládùúgbò yìí mọ́ abọ́lẹ́nìbọ̀ tó wà lákàtà yín tẹ́ ẹ̀ fi sílẹ̀ láàárín wákàtí méjì gbogbo yín ló máa lé kúrò níbà yìí ẹ tí ò bá dẹ̀ gbà kó lọ ní ẹ̀rọ yóò lọ lélẹ̀ now the news come pé àwọn kan tó wà ní àkàtà àwọn yẹn pé within 2 hours wọ́n release wọn tó ní gbogbo àwọn èèyàn jubilé tààrí lórí fọ́nrán kò sẹ́ni tó wà ní Ìgbòho pẹ̀lú ẹ̀ nátẹ̀ní lọ́jọ́ yẹn ọ̀dọ̀ lọ́ba bíi 5-6 ládùúgbò yẹn ló ti lọ tó ti sọ ìgbésẹ̀ nǹkan tó fẹ́ ṣe now ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ pé ó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ní ìgbàgbọ́ pé kò rí bẹ́ẹ̀ but a rí pé àwọn Fúlàní tó ń bá sọ̀rọ̀ yẹn gan ìpayà bá wọn wọ́n ń dọ̀bálẹ̀ wọ́n ń bẹ dáàmì pé wọ́n fún ní respect wọ́n bẹ̀rù ẹ̀ kì í ṣe pé mo fi sí ẹnu ó lè jẹ́ ọlọ́pàá ló lè jẹ́ sójà wọn ò lè dúró bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló wá dé tó yẹ pé àwọn ọmọ Yorùbá àwa káàró òjíire àwa la tó wá tako kò sí ètò wá dùn mí jù bíi ti local government chairman àdúgbò yẹn tó náà tó wá bọ́ sórí ayélujára wípé it's just a drama àwọn tó ní wọ́n release o wọn ò tí release wọn and bí ibi mẹ́ta ni wọ́n ti kidnap èèyàn ibì kan ni wọ́n release oṣù kù méjì the best thing you supposed to have done at the local government chairman ni pé olóyè Sunday Igboho sà ẹ jẹ́ rí yín lọ́fíìsì mi o ó sì kù ní ibi báyìí níbi báyìí níbi báyìí o gbogbo nǹkan tí wọ́n ṣe náà kọ́ la lè máa gbé sórí orí ayélujára àwọn Fúlàní yẹn tó ti bẹ̀rù Sunday Igboho bó ṣe wá yẹn tó ti pẹ́ pàdé ara wọn pé no more kidnap ẹ̀ má bà tiwa jẹ́ ọ̀rọ̀ tí chairman yẹn sọ nìkan I'm telling you you can give them courage again pé àdìsá ààrẹ nìkan tó takò ẹni tó wá bá wa then àṣírí ń bẹ ta lè fi head kidnapping nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí àwọn Yorùbá ọba Yorùbá olórí Yorùbá olóṣèlú Yorùbá kí wọ́n gbé èmi jọ ẹ̀wọ̀ ojú mi ìwọ nínú ẹgbẹ́ yìí èmi nínú ẹgbẹ́ yìí kí wọ́n kọ́kọ́ gbé kìsú kankan dànù tí wọ́n bá gbé kìsú bìkan tí wọn ò bá lè lórí afẹ́fẹ́ láyé jọ́nsá máa ń lu agogo tí wọ́n ní ìpàdé wà nílùú ojúdọ̀ kò sí ìlú tó tóbi kódà nìbàdàn wọ́n ní mọ́gàjì wọ́n ní baálẹ̀ wọ́n ní ọba gbogbo àdúgbò náà ní kábíyèsí kọ́ di mọ́gàjì and everybody kí gbogbo abúlé pe àwọn èkó yá ẹ kéde káàkiri pé gbogbo wọn tó bá dára ẹ lójú nílẹ̀ Yorùbá òun fẹ́ rí yín láàfin kí ìlú kọ̀ọ̀kan kó ṣe tiẹ̀ bẹ́yẹn kan wá kó wọn jọ ìkọ́ ó ti ṣẹlẹ̀ ní náà tí sí mo ti rí nínú ayélujára ìlú bíi 3 tí àwọn agbésùmọ̀mí dé táwọn àwọn yẹn jẹ́ bíi 20-25 àwọn aráàlú tó jáde their thousands wọ́n sàpadà ní wọn ò lè débẹ̀ mọ́ ní ìlú tán ti bí mi wọ́n rèsì fìjìláńtẹ́ tí àwọn ọlọ́pàá àti sójà tó ń jọ ìwọ̀n àtàwọn civil defence they were able to curb this nonsense so ẹ wo gbogbo kíkọ́ máa ṣe bẹ́ẹ̀ tó wá gádà gbogbo àwọn yẹn Àgbẹ̀kọ̀yà ní ẹni o kí ni kò sáàmọ̀ pé o ní agbára tó lè fi free kí lorúkọ àwọn yìí kó kúrò nínú igbó ẹ wá pé olóyè Sunday Igboho ní ìpàdé láàrin gbogbo wọn àwọn tẹ bá gádà ní kiri pé ó yá ẹ bá coordinate àwọn yìí a fẹ́ wọ forest
anybody nínú àwọn alágbára yẹn náà tó bá fẹ́ lọ pẹ̀lú Sunday Igboho ọkàn wọn náà balẹ̀ pé alágbára ń tẹ̀lé alágbára lọ. bẹ́ẹ̀ni But instead of doing that ní ìsìn èmi ni Apollo ìwọ ni kìnìkan ìwọ ni kìnìkan làbá káàkiri. Another ìgbésẹ̀ tíjọba lè gbé ní banditry yìí tí ó fi end ẹ jẹ́ kí governors the president first the president should make a presidential broadcast pé gbogbo ìlú tí ìjínigbé bá ti wáyé gbogbo olórí ìlú yẹn wọ́n máa suspend ẹ̀ wọ́n á dé arrest ẹ̀. Mi ò mọ̀ bóyá gẹ́ẹ̀tì tí mo sọ gbogbo ìlú tó bá ti jíyàn gbé bẹ́ẹ̀ni olórí ìlú yẹn baálẹ̀ ló wà ńbẹ̀ ni o ọba ló wà ńbẹ̀ ni o kìnìkan ló wà ńbẹ̀ ni o tó bá ti jíyàn gbé ìlú ẹ̀ àá arrest àlẹ́ ẹ̀kọ́ lórí oyè àá dé arrest ẹ̀ ẹ̀ rí i pé ìjínigbé máa dúró because 80% ìjínigbé yẹn olólọ́wọ́ àwọn olórí ìlú gan àtọ̀tọ̀kùnrin nínú. Ṣé ẹ̀rí yẹn baálẹ̀ tó ti mú olórí tó ti mú lọ́yọ̀ọ́ sí ní ti Ògbómọ̀ṣọ́ tó bẹ́ẹ̀ni ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀rí pásítọ̀ tí wọ́n mú lọ́gbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ni tó ń preach lórí púpì tó yẹ pé ló ń gbé bàbá jínigbé tó ṣe gbẹ. This thing dey start today mo sọ sáàpù yẹn fún yín rí bẹ́ẹ̀ni kò sì ní ló bẹ̀rẹ̀ irú àwọn Delta Edo àwọn area ilẹ̀ Ìgbò pẹ̀lú tẹ́ bá ti kúrò ní Ọ̀rẹ̀ sókè ohun tí wọ́n fi ṣe iṣẹ́ òòjọ́ wọn tẹ́lẹ̀ nìyẹn. When we are going from Agbo tá a lọ Warri tá a lọ Port Harcourt gbẹ a máa mọ́tò tá a máa wọ̀ torí àwọn ajínigbé yẹn iṣẹ́ wọn ni. I knew somebody very well tó jíyàn pé ní 1998 group wọn tó ń gba 500,000 ibi tí wọ́n ti ń ṣe àwọ̀ ni wọ́n ti mú wọn. Wọ́n gbé lọ sí Central Prison ṣé wo eré ọkọ̀ àbíbì náà gbé wọn lọ. Àwọn family ló dá owó jọ tí wọ́n lọ free ẹ̀ tó lọ replace ẹ̀ ní Central Police through kíní àwọn wọ́dà because it's long kí ni mo fi lè sọ sí irú ẹ̀ síta because it's 98. Wọ́n free ẹ̀mí dẹ́lẹ̀ wọ́n ti prepare gbogbo tíkẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ pé trademark ti wọ́n nìyẹn wọ́n ti gbé lọ sí US. It's now a multi-millionaire. Iṣẹ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ̀dẹ̀ rí gómìnà tí wọ́n ẹ̀rí pé òun ò fi bá wọn ṣeré. The kidnapping is reducing in that area. Bó ṣe storm forest yẹn wọ́n mú wọn lójoojúmọ́. He even want to pass an law now ní Edo State pé anybody tó bá ti wá mú kí wọ́n gbé wọn sí ìpòǹbà kiri kan South Square yẹn ibẹ̀ ni wọ́n ti máa pa wọ́n kí gbogbo aráàlú lè rí wọn. But the people will say it's barbaric. And that's the only way you can stop this thing. Ẹ jẹ́ sọ kíní kan fún ilé ni gbogbo jínigbé yìí Fúlàní náà kọ́ ni gbogbo wọn o. bẹ́ẹ̀ni Àwọn ọmọ wa tó ṣe yahoo 80% wọn ṣe yahoo mọ kidnapping ni o. Amrọ̀bù rọ́bù mọ́ o. Ọjọ́ mẹ́rin lẹ ti gbọ́ pé wọ́n lọ fọ́lé mọ́. Àwa broadcasters ohun tá a fi ń jẹ tẹ́lẹ̀ ni pé wọ́n gbé Toyota Corolla kan wọ́n gbé Jeep kan mọ́tò mélòó lẹ́gbọ́ pọ́n jí gbé nu iwájú ilé mọ́. Àfàwọn elébi olè tó kó fóònù látọjú wílò tó ń já fóònù gbà wọ́n dẹ̀ fẹ́ fi fagbá náà ni. So ká mọ̀ dà fà síbòmí if you round up ẹ̀yin Yorùbá àtàtà this is high time tẹ bá dẹ́nìkan ó ṣe drama o ó ṣe scope o ó ṣe episode o nígbà tó ti lè gbére ẹ̀ dìde tó lóòrùn ṣetán láti free ẹ̀yin Yorùbá let the Yorùbá support him bó ṣe play drama tiẹ̀ kí Gani Adam play drama tiẹ̀ kí àwọn OPC body míì náà kan play drama tiwọn kí Agbẹ́kọ̀yà dìde kan play drama tiwọn all these bandits will be afraid. Ọjọ́ tí Sunday sọ̀rọ̀ yìí Ìgbòho I need the second day làwọn tó gbẹ̀yàn l'Ógbómọ̀ṣọ́ náà reduce ransom àti demand wọn. Did you hear that? Wọ́n gbọ́ statement yẹn wọ́n rí body work àwọn èèyàn bẹ́ẹ̀ni tí Ìgbòho lọ bá Ìgbòho náà sọ pé òun lọ sí Ògbómọ̀ṣọ́ wọ́n dẹ̀ rí pé lè yóò rọ̀ according to táwọn èèyàn gbọ́ ẹ̀yin Yorùbá ẹgbẹ́ yín tí àwọn ajínigbé ti ń bẹ̀rù ẹni tó sọ tó ẹ̀kẹ́ fi proud pé this is my man this is our man ẹ̀yin lẹ wá ń takò èmi ò kàti portable sí náà torí bóyá tó gbé ó ti wò rí ẹ mọ̀ gbogbo kan ló máa fi ń ṣeré tiẹ̀ òun ò tó kan serious you just use every situation to do laugh àbí kí náà pé but àwọn tó nu èmi jù ó ní ti local government chairman àdúgbò yẹn you shouldn't have said that openly kò condemn ẹ. ẹ ṣeun gan bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gba àwọn agbófinró ọlọ́pàá wọ́n gbà wọ́n gẹ́gẹ́ bíi pé tó bá níṣòro ẹni tó tún lè sáré lọ bá òun làwọn agbófinró tí wọ́n dẹ̀ mọ̀ pé tó bá débẹ̀ ìṣòro yẹn á di pẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nujọ́ mẹ́ta gẹ́gẹ́ nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ránṣẹ́ sí wa tó ní ká bá yín sọ wọ́n ní bó bá dé ọ̀dọ̀ àwọn agbófinró bó bá sọ èdè ọkàn fún wọn tó bá ti rí pé ò lówó lọ́wọ́ wọn ò ní gbégbèsè tó yẹ kó gbé o bẹ́ẹ̀ náà lórí ọ̀rọ̀ kidnapping a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n fẹ́ jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé bàbá wọn ní àwọn nǹkan tí wọ́n lè lò tó yẹ pé láti lè fi defend ara wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù ni pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbé àwọn kan jáde tí àwọn agbófinró
tí wọ́n mú tí wọ́n padà fi nǹkan míì ẹ̀sùn míì láti lè fi tì wọ́n. Bàbá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ àwọn ẹlòmíì wọ́n ní ìbọn sílé gẹ́gẹ́ bíi pé bóyá ọdẹ ni wọ́n ṣùgbọ́n láti gbé ìbọn yìí jáde ẹ̀rù ń bà wọ́n nítorí pé kí àwọn tiẹ̀ lọ ra ọta àbọn lásán wọ́n ní tí àwọn agbófinró ìbá kà mọ́ ẹ lọ́wọ́ wàá ṣàlàyé ohun tí ò jẹ. Bàbá ṣé kò ṣe pé àwọn agbófinró yìí ṣé kò ṣe pé ọ̀tá ìlú làwọn náà jẹ́ torí kò dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́ṣẹ́ ní ká béèrè lọ́wọ́ yín pé kí lẹ rí sí nǹkan yìí. ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó pín sí ọ̀nà tó pọ̀. One, ọ̀tá ìlú wà nù agbófinró. Let me be very frank and honest with you. Kò sí don't let me say 40 bóyá 80 ká ṣe 40-50% some percentage of policemen tí wọ́n wà ní crime department bóyá àwọn tó anti-theft anti-robbery àti kìnnìkan ni wọ́n mọ gbogbo criminal tó wà ládùúgbò. Ẹgbọ́n Yorùbá mi wọ́n mọ criminal tó wà ládùúgbò. If a police sergeant can be using a jeep of 11-12 million tó dẹ̀ ta mọ́tò tó ti kó tẹ̀ tó kọ́lé mẹ́ta bó ló ti rówó ẹ̀ ṣe bí agbọ́tẹ̀ Edo state tó ń gán fọ́ọ̀mù kidnapping squad ara rẹ̀ ó kó àwọn Fúlàní tó rí kùtù kidnapping squad òun ni wọ́n ń lọ fún ní report ṣé tó bá kidnap yàn lérí à sọ́dọ̀ DPO náà kọ́ lè máa lọ. And he will call you he will call them pé ẹ wá o ẹ mọ́ ti wá rè báyìí àwọn èèyàn ti wá report o ṣé bá rí èyí tó pé tọ́lọ́pàá bá ti fẹ́ move ìkànnì ọlọ́pàá tó ń lọ sí patrol yẹn òun ló máa pe àwọn criminal pé side by là ń lọ o ìyẹn aside so ẹ lè sọ pé ọlọ́pàá wọn ò ní complicity lórí kan tó wà the same thing to soldiers. There is one commander tó gbé déngbà yẹn tí wọ́n gbé tó yẹ pé òun gan ronú nínú rẹ̀ pé àwọn yìí ń gbà bọ̀dẹ̀ báwo ni àwọn yìí ṣe mọ̀ bí táwọn á gbà. About 30 minutes to 45 minutes to 30 minutes of the operation tí wọ́n wọnú gbó lọ ó ní kí gbogbo wọn dá fóònù wọn jọ sórí tébù. The all of them are sitting so ẹni tí fóònù ẹ bá ti ríngì kó fi sí kàkà máa gbọ́ tí wọ́n sọ. They got about 7 or 8 army officers tí àwọn kidnapper pé kẹ́yìn where I don't start I don't wan go where I wan follow your own side where you go follow make we no mistake you fa. Wọ́n fún one direction ó ti fi sí speaker kò lè sọ̀rọ̀. So saboteur ó pọ̀ nínú ìjọba ó pọ̀ nínú àwọn ta ni kó máa darí wa ni mo sọ pé níbẹ̀rẹ̀ pé tó bá sọ pé tí president bá fẹ́ ṣe nǹkan kò lè kúrò l'Abuja wá ṣe ní gbogbo state. He has to give instruction to certain people to do it. Now tí president bá local government àni wọ́n ti gbowó wọn free sí wọ́n ti gbowó wọn direct wọ́n ti kó owó fáwọn kan kí wọ́n fi mọ́ ṣe ìlú dáadáa president ò lè wá check wọn o. Ṣé mọ̀ pé IG squad wà nínú sí ọlọ́pàá tó máa mú àwọn ọlọ́pàá tó misbehave tí ẹ bá ti ṣe déédéé wọn tí ẹ pàdé wọn títí ní ìjọ tí IG squad tí wọ́n bá kàn tó bá ọlọ́pàá níbi tó ti ṣe patrol checking point ọdún ẹ̀lẹ́ ní respect ọlọ́pàá mọ́ ẹ̀rí kó mọ̀ máa ya aṣọ mọ́ra lára ni bí wọ́n wà ya wọn lára wọn ò ní jẹ́ kí IG squad mú wọn. But still àwọn IG squad kan wà tí a group kan náà tàbá jáde tó pèsè kan mú àwọn ọlọ́pàá yẹn wọ́n á gbowó lọ́wọ́ wọn. So wọ́n pín sí méjì but I do advise people when you want to go to police station to lay complaint especially critical one tó jọ mọ́ kidnap àbí kankan don't say it on the counter. Má bọ ọlọ́pàá tí ó inspector sísàlẹ̀ má bá sọ̀rọ̀. Look for at least only 1 star okay. Ask for the DPO, DCO or the DTO. Béèrè kan nínú àwọn ọlọ́pàá tó mọ̀ pé ó ní rank àwọn èèyàn jìyà díẹ̀ wọ́n kàwé kí wọ́n tó wọnú sí ọlọ́pàá yẹn and they want to read the highest pinnacle wọn ò ready láti jábọ́ àfi tí wọ́n bá ti ṣépè ìrèkúrè àti ìjẹkújẹ mọ́ láti ilé ẹ̀. I'm not say they are free o but wọ́n better ju many of those recruits tó ń wọlé straight many wọlé pé kò ṣiṣẹ́ many ti target owó àjọ ojúmọ́ bribery many people lọ. So imagine ọlọ́pàá tó kó ìbọn fún armed robber tó kó fún kidnappers tó dẹ̀ mọ̀ pé wá ti dé òun gbowó lọ́wọ́ wọn. So then èyí tẹ́ béèrè pé àwọn tó fẹ́ jáde yẹn I mentioned it once no matter how powerful your vigilante group are if o ti Sunday Igboho tá a sọ yìí kò ní ẹni backing act or law tó fún ní àṣẹ fúnra rẹ̀ láti kó àwọn èèyàn sòdí wọnú igbó lọ attack anybody. Ẹ gbọ́ mi dáadáa o ó ń jà fúlù ni o bẹ́ẹ̀ tó fi ògbọ́ yẹn o ẹ gbọ́ Yorùbá mi ó fi ògbọ́ yẹn the only way he can do it I be saying it in my interview sẹ́ni pé gbà tí wọ́n mú lẹ̀ náà gbà yẹn tani kò lè wọlé mo ní gíragíra ó ń káàkiri kò lè ṣe kó lọ bá ọba aláyé
tó lẹ́sẹ̀ ńlẹ̀ bí Olúbàdàn gbà yẹn ó ní because Olúbàdàn is as at today nílẹ̀ Yorùbá is one of the closest king to Tinubu. bẹ́ẹ̀ni They are governor together, they are senator together. Bẹ́ẹ̀ni. Another one is the president, is now a king. bẹ́ẹ̀ni So wọ́n ní many ways tí wọ́n fi lè ríra wọn kó lọ bá Ládọ̀jà gbọ́n Olúbàdàn tó bá lọ bá ọba Ìbàdàn pé kìíní ìyá rórí ó lọ bẹ̀sẹ̀ ọ̀rọ̀ yóò rórí. bẹ́ẹ̀ni But this time around tó bá fẹ́ jà fún lùsì tó ti organize ara wọn tó bó ṣe organize Bẹ́ẹ̀ni. tán á lọ sí area command ibẹ̀ yẹn àbí kó lọ sọ́dọ̀ commission bá rẹ̀ pé ò lè lọ kó wọ ọba aláyé bí Olúbàdàn bí ọba àlùwọ̀n kan pé àwọn ìpẹ́tọ̀ ààrẹ láti lọ nú igbó commissioner á mú mobile police local government lè mú àwọn kí lorúkọ ẹ̀ àwọn civil defence àwọn neighborhood bẹ́ẹ̀ni wọ́n lè kún márùn kí wọ́n join group ẹ̀ that time òfin ti back ẹ̀ understand tí mo sọ Bẹ́ẹ̀ni. ó lè kó any ammunition tó wù ṣe bó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ni àbí Òkè Ògùn yẹn náà tí wọ́n lọ nú igbó lọ kó àwọn bandit Bẹ́ẹ̀ni. gbà tó ń débẹ̀ wọ́n rí pé they were sort of ammunition wọ́n ní kí àwọn bíi méjì àbí mẹ́ta kan wá lù Bẹ́ẹ̀ni. kan wá lọ rà wá wọ́n ra bọ̀ ọlọ́pàá dá wọn dúró orí lọ́wọ́ wọn ó gbé wọn lọ station àwọn tó wà nú gbogbo pé wọ́n ti mú àwọn lẹ̀ wọ́n rán méjì kó lọ bá wọn wọ́n tún detain àwọn yẹn àfìgbà táwọn human rights dá sí pé these people are defending the community sáwọn tó lè lò tí ní sọ̀rọ̀ bẹ̀lẹ́ sàsún pé wọ́n ti make report your police station tẹ́lẹ̀ tí ọlọ́pàá náà wá yan ọlọ́pàá méjì mẹ́ta kó tẹ̀lé wọn kájọ lọ fún patrol yẹn nobody can arrest them tí àwa ibà kóra wa jọ sí ta kó ìbọn lọ́wọ́ ta wọnú igbó ta la fẹ́ lọ fún ìyàwó yẹn wa tí sójà bá rí wa wá kó wa ní bandit ni bẹ́ẹ̀ni torí à ní àṣẹ ká tó wọnú ibì yẹn lọ òun ni mo fi sọ pé gbogbo ìta bá ṣe ìlú tó bá ní òfin wọ́n ti sọ àwọn ọba di ẹ mọ̀jọ sọ pé ọ̀sán wọn dèèyàn lásán because tẹ́lẹ̀ head of state governors wọ́n máa ń lọ bọ́ ọba ńlẹ̀ ni now ọba ń bribe kó lè rí local government chairman sí ni the local government chairman can destroy a king local one ẹ understand bẹ́ẹ̀ni wọ́n fún wọn ní agbára ju ọba aláyé lọ ọba kan ó sọ statement kan pé I think he's from Lagos state here tó ní àwọn ọba àwọn ògì àwọn ti gba gbogbo agbára àwọn tó ṣe kiri kan but inú mi ni pé òun náà ló róòbù ààrẹ ó ní he was a lawyer and he served as a legal kìnní kan fún Lagos state government kó tó di pé jọba he has the power at that time láti lè push edit àbí ẹni òfin yóò fún ọba ní agbára bẹ́ẹ̀ nígbà yẹn wọ́n wà náà tó ń oppress ọba nítorí kò mọ̀ pé ó dépò ọba you are in a power ó yẹ kó fi agbára ẹ̀yẹ́ gbà yẹn kó fi ṣèlú dá torí ó mọ̀ pé ọ̀nà tó ń bá tó ṣe yẹn wàá gbàbẹ̀ you are a local government chairman ó refuse láti sọ̀nà àdúgbò kan ìjọ tí ọmọ ẹ tí kankan sí ọmọ ẹ ibẹ̀ yẹn ni mọ́tò gbọ́dọ̀ gbé ọmọ gbà ọ̀nà òdẹ̀dá say you are not finished so n tó yẹ káwọn gan ṣe gbàtà wà ní ipò àní ṣe gbàtọ́ bá wà di 9 minutes ta ní ìdí ibẹ̀ yẹn ẹ jẹ́ kan ó kidnap nínú àwọn tó kó lọ sínú Ògbómọ̀ṣọ́ yẹn ká ní pé ọmọ local government chairman wà bẹ́ẹ̀ àbí ọmọ ẹbí ẹ̀ kan àbí family Mákindé wà bẹ́ẹ̀ wọ́n á ti san ransom they won't wait for kinní kan gbogbo ètí dá Mákindé sọ pé ò lè negotiate I'm still repeating it bí wọ́n tiẹ̀ àwọn ọmọ ẹbí wọ́n free wọn wọ ẹni ẹ̀ lè free wọn pẹ̀lú ìbọn ẹ̀ pa nínú wọn tẹ́ bá ní kẹ́ẹ̀fì bọ́ sí so why can't they pay the ransom and at least listen to them àwọn èèyàn ti ráǹdì inú gbóyè bẹ́ẹ̀ ṣe sọ ẹ san ransom àwọn kidnapper mọ̀ pé nìkan ráǹdì ibi tí wọ́n wà ẹ gba àwọn ọmọ yẹn tán bó di jọ́ kejì ẹ ṣe ní fire to fire bẹ́ẹ̀ bó bá kàn wọ́n ilé òní súnbẹ̀ o kòtò kan wà ní eré Ìgàndò ní ọdún kan ní àárín sinagogu sọ́jà Ìgàndò yẹn tó bá wa mọ́tò débẹ̀ lálẹ́ àṣìṣẹ́ àtà máa ń mú ògógóró tó bá mọ̀nà dáadáa bá tó bá ti wọnú kànáà onítọ̀ ń lọ nìyẹn ọjọ́ tí ìkan nínú ọmọ ẹni tó lórúkọ nílẹ̀ yìí tó wọbẹ̀ lóru ọjọ́ yẹn ni ọjọ́ kejì náà àwọn olùkọ́ tó àtọ́ síbẹ̀ yẹn sáà máa gbàdúrà kọ́ ọmọ ẹni tó wà lórí ìjọba kó mọ kó sí wàhálà ni sáà lè máa gbàdúrà yẹn kó tó di pé kọ́mọ tó dẹ̀ lóhùn. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ wá sọ ń sìn ó ní àtẹ̀jíṣẹ́ kan tí àwọn olólùfẹ́ wa tí wọ́n fi ránṣẹ́ sí wa tó ní ká tún béèrè lọ ó jọmọ́ àwọn nǹkan tí ẹ sọ yìí torí nígbà tí wọ́n jí àwọn ọmọ yẹn gbé àti àwọn olùkọ́ ní ìlú Ọ̀yọ́ kò pẹ́ náà ló tún jí nínú àwọn tó làmìlaka nílùú tí a wà yìí nílùú Ọ̀yọ́ náà tí àwọn Adélabú tí wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń sọ pé láàárín ọ̀sẹ̀ kan wọ́n ti gba àwọn ẹbí Adélabú jáde àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n lọ kàwé àtolùkọ́ wọ́n sì wà ní igbó ǹjẹ́
nǹkan tí àwọn adarí ìlú wa yìí tí wọ́n ṣe ni pé ṣé kò ń ṣe pé wọ́n kàn fẹ́ máa fi ìyà jẹ mẹ̀kúnnù lásán ní pé tó bá jẹ́ ara wọn ni wọ́n jí gbé ṣé wọn ò ti ní wá solution gẹ́gẹ́ bí àpèjúwe tí ẹ ṣe ní ti. ẹ̀sìn gan mo ti sọ yẹn náà mọ́ lùsì bẹ́ẹ̀ ti yàtọ̀ díẹ̀ wà láàrin ti Adélabú àti tàwọn yìí bandit kan ló jí tadélabú gbé according to lóye Sunday Igboho náà tiẹ̀ ó tún jẹ́rìí sí pé àwọn tó ń ṣe kidnapping yìí àwọn tí ń trace wọn ti pẹ́ wọ́n ti ṣiṣẹ́ yẹn then ìkan nínú àwọn staff Adélabú yẹn ìkan náà staff yẹn ló coordinate kìíní yẹn they are not even prepared to kidnap the mama ọmọ méjì péré ni wọ́n fẹ́ gbé because station ni pé driver ló ń drop wọn ní school according to their on-hand information so wọ́n kàn lu driver gíṣùbì kan wọ́n kọ́ ọmọ méjèèjì lọ ni but unfortunately ọjọ́ yẹn ìyá ló kó àwọn ọmọ lọ sí school but tí wọn ń ṣe inú igbó àárín ìlú ni àwọn téèyàn dẹ̀ mọ̀ ni àwọn ẹ̀tọ́ wá ṣe mistake tí wọ́n abandon mọ́tò sí then mọ́tò tí wọ́n fi gbé àwọn yẹn kúrò it was easy to track tó bá bọ́ sáàrin ìlú yóò yí sí but tí tèmi sì repeat ni pé àdó bọ́ sí ìlú bọ́ sí lúgù bọ́ síbi kan o tó bá jẹ́ pé ọmọ local government àmọ́ oríire àbábùrẹ́ wà nínú àwọn tí wọ́n kó yẹ wọ́n ti sọ̀mọ̀ ìránṣọ́ wọ́n ti fi wọ́n sílẹ̀ tó yẹ pé ẹbí Mákindé wà ń bẹ̀ àbí ẹbí Adélabú àbí kan nínú àwọn olóyè àwọn politician tó lórúkọ àbí ẹbí kábíyèsí Olúbàdàn wà ń bẹ̀ àbí olóyè kan bàdàn wá ti free wọn bí ẹbí Ṣàngó Ògbómọ̀ṣọ́ bá wà ń bẹ̀ wọ́n ti free wọn wọ́n ti wọ́nà tí wọ́n fi máa jáde tí ẹ̀mọ iye èèyàn tọ́jú kó tí wọ́n san 100 million 50 million ransom tá àgbọ́ ni they would have looked for that ransom and pay the family àwọn tí wọ́n jí wọn gbé kùsẹ́ tó lè rèé sí 10,000 ní wọn náà kọ́ni kan wá sọ 1 million gan wọn ò lè rí ṣé bá a rí iye tí local government chairman gbà this time so tọ́mọ́ni kan mú 10-20 million wá sópọ̀ jù ni bẹ̀tà wọ́n sọ pé àwọn òbéèrè yìí loss àwọn òbéèrè ammunition òbéèrè kankan wọ́n dẹ̀ tuntun wá reduce pé àwọn commandant àwọn tó ní kan release àwọn òtún sọ pé commandant mọ́ pé anybody bíi mẹ́ta mẹ́rin náà àwọn kí wọ́n capture yẹn kí wọ́n wá fi swap let me be very honest Yorùbá máa Nàìjíríà lálẹ́ a máa politicize everything in advanced country wọ́n swap prisoners nígbà Amẹ́ríkà bá ṣe lágbára tó Iran kí lórúkọ ẹ̀ Iraq bó ṣe lágbára tó àwọn Israel bó ṣe lágbára tó wọ́n swap àwọn ọmọ ogun wọn pẹ̀lú àwọn captive aṣáàgbọ́gbàtà Amẹ́ríkà kìíní tí tán release tọ́kọ́ àwọn journalist wọn ṣé Iraq náà kìíní kan wọ ọ̀kọ́ ni wọ́n ṣe ń gbà yìí wọ́n kó àwọn journalist wọn wọ́n release àwọn sójà opponent wọ́n gbé láti lè gba àwọn journalist wọn padà tó tó pé wọ́n ní kan kí wọ́n fa àwọn yìí lẹ̀ fún wọn ni good ẹ sọ yẹ tẹ́ máa kó sílẹ̀ fún wọn náà ẹ jẹ́ ká free àwọn ọmọ yìí kéré jù kí wọ́n máa wọ́n dà kí wọ́n máa jìyà ẹnu igbó lọ òjò rọ̀ this time gbàtọ́run bá mú ó máa inú igbó yẹn sẹ́sẹ́ fly máa wà ń bẹ̀ you can control mosquito and there are a lot of animal bí ejò bí kíní bí akéèké I'm very sure pé gbogbo ọmọ yẹn ló wà láyé sí I am not against demonstration pé free our guests but some people have turned it to political something let's end bandits yàtọ̀ sí let's end Tinubu must go you understand bandits must go is different from Tinubu must go duly elected kí lorúkọ ẹ̀ civilian government you can't demonstrate to pursue that person àtọ́ pé six ìjọba lókù the only way tẹ́lẹ̀ fi ní kó go ni pé ẹ lọ gba PVC yìí ẹ dìbò against ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ demonstrate ọ̀la you are wasting your time I'm happy pé ìgbà nífẹ̀ẹ́ darkman náà máa kúrò ní Àbújá gbogbo tó ń lọ bandit must go ló ń pariwo sí kò fi Tinubu must go sí mọ́ so but in this case táwa lẹ̀ let's face the reality don't go to the road I'm not instigating violence but don't go to the road face the local government chairman ẹ lọ sọ́dọ̀ oríire local government chairman ẹ mẹ́rin cooperate for èwo wí gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ wọn gbòòrò tó ti kó yẹ pé bá àrọ́ ọmọ ẹ̀yin náà ní ṣiṣẹ́ owó yẹn wà important sí wọn tó wọ́n bá wọn tí òṣèlú wọn ṣe ẹ jẹ́ káwọn tó wá bá tán demonstrate kí gbogbo wọn bá di Mákindé office ṣe bí Mákindé tá a sọ yìí July last year ló ti kó fighter helicopter pẹ̀lú drone wọlé I think those who are aware of this wọn ẹ̀ gẹ́rì sí ọdún mọ̀sán July last year ló kó helicopter fighter helicopter méjì wọ Nàìjíríà pẹ̀lú àwọn drones ó dẹ̀ fi ilẹ̀ sí port kò clear rẹ̀ láti August last year nígbà tó wá jí àwọn ọmọ gbé l'Ógbómọ̀ṣọ́ sí ló ṣe rántí pé drone àti helicopter ó wà ní airport ó ṣe lọ clear
it has to take some months or weeks kó tó di pé àwọn Air Force náà lè bá assemble ẹ̀ òun làwọn Air Force ṣe ya lẹ́yọ kan táwọn Air Force fi ń patrol gbòsè kọ́sọ́mọ̀ pé ó ní méjì lọ́dọ̀ àwọn what stop him since August last year tí ò lọ gba kínní yẹn now ó dàbí ìgbà pé as at now because of his political problem ní Ọ̀yọ́ sí kò care for anybody lọ́yọ̀ state mọ́ he believe I'm down and anything happen is not my problem ẹ sọ pé bó bá jọ ọmọ wọn wà ń bẹ̀ kì í ṣe bọ́mọ wọn bá wà ń bẹ̀ nìkan Mákindé say something that even make me ashamed if the chief security officer of Ọ̀yọ́ state the local government chairman is the chief security officer of our area here ó dà pé chief local government chairman control labourhood tó bá jẹ́ chief security officer now ó dáwọn architecture kan bí àwọn Àmọ̀tẹ́kùn ṣe bọ́ndẹ̀ ló wà and they carry arms àwọn civil defence men of them are under him ó tún láwọn kìíní náà bẹ̀ now immediately tó sọ̀rọ̀ pé òun ò ní control lórí any security architect mo wá fi ti Kogi state governor mo fi ṣe sáàpù fún òdodo he went personally with the security agent to the bush we saw him when they are tí wọ́n finish about to free àwọn tí wọ́n jí kan ọjọ́ ìgbòlẹ̀ tí pápá tó kọ̀ yàn ní Kogi mọ́ we am not saying to follow them to the bush but tó ní gbèsè tó máa gbé tí wọ́n ti ráwọn ọmọ yẹn látijọ́ yìí but tó dàbí ìgbà kó believe pé Ọ̀yọ́ dà mí òun náà ò ready for anybody mọ́ sí because that I mo believe pé ẹni àmọ̀rí ò bá kú lọ́rọ̀ ẹ bọ́ sí sí. ẹ ṣeun gan bàbá lórí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ èdè yẹn màá tún padà wá síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n ní ṣé kò ń ṣe pé constitution tá à ń lò nílùú tí a wà yìí ṣé kò ń ṣe pé ó pẹ̀lú nǹkan tó ń fàbọ̀dé fún wa ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pé wọ́n ti mú tí wọ́n ti jí gbé a rí pé ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe lórí wọn gangan wọ́n ṣe o gẹ́gẹ́ bí àpẹẹrẹ òun ní ti Evans tó jẹ́ ènìyàn gbé ṣùgbọ́n tún wá rí sí ni pé Evans tá à ń sọ yìí ó mà ti fẹ́ di pastor ó dà gan gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ pé wọ́n tún fẹ́ mú síta kó tún máa darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣùgbọ́n ẹni tá à ń sọ yìí ó ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé ó dẹ̀ ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kún pé kí ló dé tí wọ́n gbé ìgbésẹ̀ ká ṣe jungle justice nígbà by time tá a bá ń ṣe jungle justice tá a bá mú èèyàn tí ó ṣe bí ìdájọ́ tó yẹ ká ṣe kọ́ mu lórí ẹ̀ wọ́n ní pé àwọn nǹkan yìí á ti ṣe kí ni á ti lọ. ẹ ti mí sẹ pẹ̀lú ara wọn jungle justice àti constitution wọn ò bára wọn lọ our constitution is a flaw ẹ wo àti ọdún tá ti ṣe constitution kí ni àwọn tó wà lẹ́gbìmọ̀ aṣòfin ṣe tí wọ́n lè amend many things ohun tó wà ní constitution kó akọ sí many people lọ́wọ́ bet irú Evans tẹsán gbẹ Evans mọ èèyàn ju ìwọ tó dúró lọ ju èmi tí mo dúró lọ Evans drinks with the governor with the head of state with the who and who in Nigeria kó tó di pé wọ́n mú tí ìbá jẹ́ pé ó ṣèyí tó ha lọ́rùn oníkọ́ ni wọ́n ti mú nàṣẹ́gbógún ojúlé bíbà yìí ní eré àkọlé kò bí ló ti operate ṣé gbogbo ọlọ́pàá tó wà ládùúgbò bí àtẹ̀lé àkọmọdé ò mọ́ ni kidnapping ò tí ì rí bí elégbà tẹ́fà ń ṣe náà àbí ṣebí kidnapping sẹ́wọ̀n ó ṣe di gbùrùgbùrù tá à ń gbọ́ ni gbàtẹ́fà ṣe kidnapping ariwo tí pọ̀ ń gbà yẹn he go on comfort of car is a big man he said to police he said to everybody so ó sì mọ àyàn ní òkè ju bẹ́ẹ̀ ti rò lọ but one thing tèmi ò bá kó lè solve ẹni pé I don't see any reason tí ẹ máa gbé kámẹ́rà tẹ̀lé ra yín lọ́nu gbé bá fẹ́ lọ attack bandit ẹ wá kó bandit tán ẹ wá fídíò wọn bẹ ṣe ń pa wọn ẹ ti dá wàhálà lẹ̀ àbẹ tún kó wọn wà sí gbòòrò pé ẹ capture wọn is a waste of time ṣe bí kí lórúkọ ẹ repentant bandit ló wò ilé sójà ń kásínà tán pa soldiers ṣe bẹ́ẹ̀ ní repentant ni wọn then that means you don't have to get any repentant bandit again mo rí kinní kan lórí ayélujára ní ọ̀sẹ̀ tó kọjá yìí mo dẹ̀ mọ̀ pé àwọn ìlú yẹn fọgbọ́n sí ni wọ́n kó kú yẹn lẹ̀ tó fẹ́ tó 40 tí ó jó mi ò mọ̀ bóyá èèyàn rí tó jó ní tó ti jóná kìí ṣe àwọn ìlú yẹn ló dáná sun àwọn yẹn alẹ́ jẹ́dẹ̀ mi ń ronú ọkàn mi bẹ́ẹ̀ wọ́n lu ọpọlọ sẹ́kẹ́ bí tẹ́ ti jó yẹn edu á kún gbogbo lẹ̀ wọ́n wá kó wọn lọ sí playing ground tí ò sí edu tí ò sí kankan wọ́n wá tò wọ́n lórí ara wọn wọ́n arrange wọn wọ́n wá ní òrìṣà lú àwọn olo strike tó pa wọn if not tó ẹ pẹ́ nìkan ló jó wọn èédú pé ẹjọ́ wọn bóyá igi tẹ kólé wọn lórí bóyá petrol kìíní kan bóyá gas tẹ̀bí ọ á wà ńlẹ̀ but there is no trace pé sun wọn lóòótọ́ bẹ́ẹ̀ wọ́n ti sun wọn bìkan wọn ò fídíò wọn níbi wọ́n ti sun wọn wọn lórí ìsàlẹ̀ strike tó pa wọn ní eré àdúgbò pẹ̀lú kan lóru àgọ́ wọ́n jí ìyàn gbé láti wọ́n kó wọn sórí àgọ́
àrá sán lóru ó pa gbọ́n kidnap fẹ́ nìkan so sílẹ̀ àwọn oníṣàngó ló trace tí oko Ṣàngó wọlé sí náà bá àwọn tí wọ́n jí kó àrá ò touch anybody nínú àtọ́ jí kó yẹn àwọn bandit yẹn ni wọ́n pa ságbára yẹn ti lọ ni I don't see way tí sójà ọlọ́pàá àbí vigilante àbí agbófinró kan lọ sínú igbó tí ẹ wá kó bandit tán ẹ wá fídíò ara ẹ ṣe ń pa wọn no ṣé ti rí mọ́là tó sọ bí wọ́n ṣe ń pa àwọn èèyàn náà yókè ọ̀yà ni because wọ́n ti pa lọ rẹ́rẹ́ àwọn tí wọ́n gbowó lọ́wọ́ wọn nìkan ni wọ́n máa sọ pé kẹ́lẹ́ rí báwọn ṣe ń fìyà jẹ wọ́n if you go to the bush this defence minister ti sọ pé ẹ má gba order lọ́dọ̀ anybody mọ́ tó bá ti rí anybody nínú forest tó gbé ìbọn lọ́wọ́ àbí tó mú nǹkan ìjà lọ́wọ́ ẹ yìnbọn ká pa ẹni tó kidnap lè gbé ìbọn lọ́wọ́ náà kò lè má dà lọ́wọ́ kò lè mọ́kọ̀ lọ́wọ́ kí ni wọ́n wá nínú forest tó gbé AK-47 lọ́wọ́ ẹ wá lè arrest ẹ ó surrender ara tó fi kó bá wa nìyẹn United Nations kíní wọn ó ní tẹ bá wọ àdúgbò tí ẹni ẹ bá gbé ìbọn wọ rẹ̀ tó gbélẹ̀ tó ká sókè gbọ́dọ̀ yìnbọn pamọ́ tó bá ti yìnbọn pa ó ti commit war crime àbí kí wọ́n pè ṣe bí ẹ̀yin tẹ fídíò lẹ fi jẹ́ kọ́ mọ̀ pé ẹni tó káwọ́ sókè lẹ pa so no dey pay what kini you for free when you go to the forest you get them finish them tẹ́ bá ti as at now tẹ́ bá ń gbọ́ news every day our soldiers destroy and kill them every day wọn ò bá ti wo bẹ̀ẹ́ tí àwọn ẹlẹ́kọ́ kini wọn yẹn bá ti drone yẹn bá ti lè sọ pé torí tí àwọn tó kó ammunition sára drone náà sọ pé gbogbo àwọn yìí ammunition wà lára wọn wọ́n máa ju àkàrà lù wọ́n ni then àwọn land troops máa finish wọn lọ because wọ́n ti rí pé kini yìí ti fẹ́ máa di nǹkan míì. So far the president has proclaimed pé no more sympathy anybody tó ẹ bá ti nínú forest ẹ clear àwọn ẹ̀pá wọn bẹ̀tẹ̀ mi sì ń padà síbi kan pé àwọn olórí wa they are our problem 80% of them baálẹ̀ ìlú tí wọ́n ń gbé ẹ̀gẹ́ tí wọ́n ń gbé àgbàdo tó ń ṣe àgbẹ̀ tó ń gbé ewédú olótú lówó tó fi ra mọ́tò 11-12 million olótú lówó tó fi kó tẹ́ iṣẹ́ kí ló ṣe sára àlù ló ń dáwó jọ fún ni àbí gọ́ọ̀mẹ̀ntì fún lówó tó bẹ́ẹ̀ ẹ wo ibì kan ní Delta State ẹ wo kí lórúkọ eré Ìgbòho yẹn náà tí kiri lọ ẹ wo àgbọ̀ Fúlàní tọkọ sínú forest bẹ́ẹ̀ ó fẹ́ ju odidi ìlú kan lọ lókè Ògùn ti Delta tí wọ́n mú tí wọ́n lọ mú wọn bẹ̀ wọ́n ní ilé ọba wọn lẹ́fìtì ní gbogbo inú igbó yẹn ẹni tó dẹ̀ gbé lórí ìlú yẹn ó ń gbowó wọ́n fún ní sàkọ́lẹ̀ now there is a boy tari ló yà dúra torí pé àwọn kidnapper gba 18 passenger níbi tó ti kó wọn lọ lóru Ọlọ́run bá ṣe ó dọ́jì lókùn kò ti sún wọn mọ̀ pé òun wà lẹ́yìn ó sá lọ ó escape ó ti ń sá lọ dé ìlú nígbà tó dé ìlú sẹ́nu rẹ̀ onídùúgbò ti escape bẹ́ẹ̀ni ó béèrè olórí ìlú yẹn nígbà délé olórí ìlú ẹ dákun ní Kaba side òun dúpẹ́ o kidnapper ló kidnap àwọn lánàá wọ́n gbé bọ́ọ̀sì àwọn onugbó ó ní àwọn group mẹ́ta ló ń gba àwọn ẹnìkan ló gba àwọn láwọ ní bọ́ọ̀sì níbi tí bọ́ọ̀sì wà dé wọ́n rìn débi kan àwọn kan fi ọ̀kadà gbé wọn débi ẹtí omi àwọn kan ló fi kíní cross wọn lórí omi ká tó wá gbé wọn fáwọn tó ń kó wọn lọ finally tó ti escape Kaba jùmú àbí náà péré àbẹ ó wá dé ìlú ó wá ní ẹ̀dá kò ń béèrè ilé ọba abilé baálẹ̀ ilé baálẹ̀ rẹ̀ ó dẹ́dọ̀ baálẹ̀ ẹ̀jọ̀ ṣàánú mi kò sí ṣẹ́ẹ̀tì lọ́rùn ẹ̀ mọ́ kò sí bàtà lẹ́sẹ̀ kò sẹ́nìtì singlet kan ló wọ̀ pẹ̀lú trouser tó kidnapper ló ajáàkì 80 passenger ní àná òun sá lọ́kì láti escape bẹ̀bí báyìí wọ́n gbà òyìnbó ló sọ fún wọn bẹ̀bí ìpò sọ pé ọmọ bẹ́ẹ̀nú èlò wọn mọ̀ pé gbéde Kaba dábàá dẹ̀ ní to call the kidnapper one of the kidnapper ó ló ń bọ̀ ó wá pe kidnapper yẹn pé ṣe operate 80 passenger lánàá ìyẹn ní yes àwọn ti fẹ́ yà ọ ẹnìkan ni wọ́n ti escape wà lọ́dọ̀ báyìí o ẹ wá bẹ́ẹ̀ wọ́n sì wá mú o àwọn mú mọ́lẹ̀ ó dẹ̀ gbọ́ bẹ̀tọ̀ Ọlọ́run fún lọ́pọlọ kò react kò ṣe bí ìgbà pé òun gbọ́ ọ̀kan tí wọ́n sọ ó ní sùúrù ó ṣe bí ìṣẹ́jú márùn-ún mẹ́wọ́n olóòlù sọ pé òun fẹ́ lọ yàgbẹ́ òun fẹ́ tọ̀ á ní kó ṣe rárá o kò lè tó bẹ́ẹ̀ jẹ́ kó ń bọ́ sẹ́yìn ilé ló bá lóṣù ìgbà tó rí pé òun ló bá yọkẹ́lẹ́ nugbó ló bá sá lọ he decided not to go to anybody again ó wá ibi tí ó ti rí police station àbí ìlú ńlá kan now he went to the police station at Kaba ó mọ̀ ìlú tí wọ́n gbé lọ yẹn ó mọ baálé ó mọ everything àgbẹ̀ ní ti nípa ẹ̀mọ́dé ni kí ló mú ọlọ́pàá abẹ yẹn tí wọn kó àwọn gidi gan tẹ̀lé kí wọ́n lọ sílùú ẹ̀kan lọ parí gbogbo wọn
value at everybody. So when you see anywhere àti kidnapping bá ti wáyé, you find out pé àwọn ọba ìlú yẹn wà involved. Mi ò sọ pé gbogbo ìlú o. Àwọn ọba tí àwọn baálé àbúrò àwọn ọba ìta fi ń jẹun sí ni. Látún ṣe ń sọ lọ, ẹ ti sọ̀rọ̀ nípa ti Ṣèyí Mákindé. A tún fẹ́ sọ̀rọ̀ nípa Alhaji Oríyọmí Hamzat. A rí gbogbo fọ́nrán tí wọ́n ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí. Wọn ò tiẹ̀ jẹ́ kí orí social media Kó gbádùn. kó gbádùn. Torí bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń rí, wọ́n sọ pé ibi tí Alhaji Oríyọmí tí wọ́n ti ṣí ẹsẹ̀ gbé, òun ni pé wọ́n ṣe declare ni pé àwọn fẹ́ jáde fún governor. Bàbá, mo wá rí bíbá pé right oníkálùkù láti jáde tó bá mọ̀ pé ẹ̀mí ẹ gbé, right oníkálùkù ni kó jáde ni pé òun fẹ́ ṣèjọba. Kí ló dé tí Alhaji Oríyọmí Hamzat, kí ló dé tí wọ́n wá lé báyìí tó fi dín pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ tó dàbí ìgbà pé bọ́gọ́ bí wọ́n ṣe sọ bí ìgbà pé wọ́n fẹ́ dòrùn mọ́ àwọn káwọn má lè tẹ̀síwájú. Bàbá, kí lẹ rí sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn báyìí? Tó bá ṣe armed robbery. Bẹ́ẹ̀ni. Tó bá ṣe armed robbery. Bẹ́ẹ̀ni. It's difficult to leave that group. Kó ló fẹ́ dá group tiẹ̀ sílẹ̀. So gbọ́ Yorùbá tí mo sọ yẹn. Ó yé mi. Kó ti ṣe armed robbery àbí kidnapping. Bẹ́ẹ̀ni. Ó wà ní syndicate kan. Bẹ́ẹ̀ni. Àti fi syndicate yẹn lẹ̀ láti dó fúnra rẹ̀. Kò easy. Tí o bá gbà wọ́n sí òṣèlú, tó bá fẹ́ yapa nínú òṣèlú, ìwọ náà á ti dúró o. Wà á ti dúró gan o. Oríyọmí ò bá wọn sí òṣèlú. Ṣé understand? Bẹ́ẹ̀ni. Oríyọmí ń bá wọn jẹ òṣèlú tẹ́lẹ̀ ni. Because pàdí ni òun àti Ṣèyí Mákindé. Ọ̀yọ́ state Ṣèyí Mákindé. Pàdí gidi ni wọ́n. Òun àti ìyá níwẹ̀ àbíkẹ́rẹ́ orúkọ kìíní ẹ̀ náà jọ ń bá kàpé káàkiri. I remember a time tí wọ́n lọ kàpé bóyá òkè Ògùn side. Tó yẹ pé wọ́n tí ìbọn dá àti gbogbo ẹ̀ tó ṣe kìíní kan. Oríyọmí ló káàmù àwọn èèyàn down lórí stage. He's not doing anything again. Nígbà tí Ṣèyí Mákindé jukú àti Ṣèyí bó bá ti rí Oríyọmí wà á rí Ṣèyí Mákindé ni. They are 5 and 6. Ǹjẹ́ Oríyọmí sọ tó díje òun àti Ṣèyí Mákindé? Kí lorúkọ àbí Ṣèyí Mákindé kan ló jẹ́? Ṣé gómìnà Ṣèyí Mákindé sọ nǹkan tó díje òun àti Oríyọmí? Did any of them expose it? Ó níbi tí ẹ̀ ń wọra yín dénú òṣèlú tẹ́ pé ìmùlẹ̀ tó máa wà láàrin yín there be problem. Wọ́n bá ní wá jẹ́ local government chairman mi ò councillor mi ò ní lọ. Torí gbogbo ẹ̀ bá ti jẹ́ran jẹ́nu kòkòrò bó ṣòṣèlú ayé rẹ̀ bàjẹ́. Wọ́n rò pé èèyàn ò rí ọ. Bóyá o ti jàjàgbóró kan mọ́ tán tiẹ̀ mọ́ lérí ó bá ṣòṣèlú wọn sọ. Now níjọ́ tí mo kọ́ gbọ́ pé Oríyọmí fẹ́ kàpé tó ní Ọ̀yọ́ ń pè ẹ́. Bẹ́ẹ̀ni. Mo wà náà tó kọ́dá ló ń pe òpè rẹ̀. Òṣèlú yàtọ̀ sí broadcasting. Òṣèlú yàtọ̀ sí social media influencer. Ayé mọ̀ mi mo gbajúmọ̀ láti social media kò ń ṣòṣèlú. Òṣèlú ní nǹkan tó jinlẹ̀ ju bá a ṣe rò lọ. Táwọn ẹ̀ bá pé wọ́n rí ìgẹ̀lẹ́sẹ̀ wọn ṣe kéde kan. Èèyàn mélòó ni ìwọ mọ̀ nínú ọmọ ẹgbẹ́ òṣèlú yẹn? Imagine you join a political party today. 3 months or 4 months or 6 months before election. O fẹ́ contest B post. Àwọn kan ló ṣe party ẹ̀ bọ̀ láti ọdún mẹ́wàá o. Láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Àwọn ẹ̀ ti ń line up ara wọn pé kọ́tọ́ fẹ́ ṣe lè. Tí Ṣèyí Mákindé lẹ̀ sọ, ṣé bí àwọn akọ́ọ̀dù Ìbàdàn náà ti go against ẹ̀? Àbíjọ́ ò sí lára àwọn àtàkọ́ọ̀dù. Akọ́ọ̀dù náà sọ pé it's dictated to them. Mo gbọ́ interview kan láàárọ̀ kó tó di pé dé ọ̀dọ̀ mi bíbá yìí. Mo ń wo lórí social media tí akọ́ọ̀dù chief take sọ pé gbogbo táwọn igi Oríyọmí láyé 1 million ni. Pé kó dẹ̀ tó fún 1 million yẹn àwọn ṣe báyìí pé òun dẹ̀ ló máa dictate òun ló máa ṣe lè. Ó dá alájọ tó Oríyọmí ti dá àgídìgbò sílẹ̀. Èèyàn mélòó jáde tẹ́lẹ̀ pé Oríyọmí ń lo àwọn bí omi òjò kò fáwọn lówó. Nígbà tó fẹ́ sọ̀sẹ̀ lùkúrẹ́ tẹ́ different people ń jáde tí wọ́n sọ ìtàn bọ́ sí bẹ̀rẹ̀ àgídìgbò bí wàhálà ṣe dé. Now Mákindé ò tí ì dìde kó challenge Oríyọmí. Abẹ́ ti rí lórí social media kí Mákindé sọ̀rọ̀ sórí Oríyọmí. Kò tí ì sí ẹni tó súnmọ́ Mákindé tó sọ̀rọ̀ sórí Oríyọmí. Ìsoríyọmí fúnra rẹ̀ Hamzat ló sọ pé òun mọ̀ pé Mákindé ló wà ń di ọ̀rọ̀ yìí. Closeness wọn kí ló dà wọ́n rú? Kí ni wọ́n jọ papọ̀? Gbogbo ìyẹn ló yẹ kóhun kí ayé ó wà dínà. Oríyọmí náà wà mọ̀ṣèlú ṣe. I'm sorry if I'm too blunt to him. He has a little things of arrogancy in him. Bóyá o tó gbé lọ́wọ́, bóyá ìtọ́lọ́run fi gbé sóbẹ̀ ẹni pé bá ń sọ̀rọ̀ he speak with confident. Not the arrogancy is in the west. Pé kéèyàn sọ pé I am this and this is what I can do, nothing will happen. Nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀, ó yẹ kó lo maturity sí gbogbo ọ̀rọ̀ tó sọ síta sí, ó fi ń róòbù àrò fi kí ara ẹni. I watch one of his interview.
pé ẹ sọ pé ẹni tó tẹ̀lé òun ẹ ká ìbọn mọ́ lọ́wọ́ ẹ wá ní ìkómọ ẹni kókè wà ní kiri kan ibì kan wà bẹ́ẹ̀ ẹ lówó lè yẹn Dami Pembo àwọ Agidigbo náà they have never told him they are coming to destroy Agidigbo bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti wọlé sùúrù àbí kí náà pé yẹn òun náà sọ pé bàtà sọ pé wọ́n kà ó mọ́ àwọn èèyàn tí wọ́n jọ ń ṣe torí wọ́n gbogbo fídíò jáde pé òun àti sùúrù yẹn ní left and right bó ti ń lọ lẹ́ẹ̀márí bí láti gbà tó ti declare ìtẹ́sẹ̀ so àwọn yẹn bí ní pé òun ni ó wà náà godfather yẹn then òun náà bẹ́ẹ̀ yóò bá ṣe kéèsì kò ní ṣe kiri kan lẹ́kùn lábá ni Yorùbá ṣe máa ń wí ó ti bìlí pé òun àti Ṣèyí Mákindé ti ń fa òrùtù kan ẹ gbọ́ mi ó dẹ̀ bìlí pé ẹni yóò ní báàkó yóò lo opportunity ẹ láti lè dá many things through ló fi ń pariwo then last time wọn kó ṣe mistake pé kò fi ọpọlọ gbé mo sorry I don't want to be too blunt but maturity kò fi sí rárá he shouldn't have made that statement pé ẹ̀rẹ́ èèyàn tó tẹ̀lé ń pọ́ gbébọn ẹ sọ̀rọ̀ ó dá nígbà ayé tiẹ̀ tí àwọn ń lọ sí Agodi prison ẹ máa gbọ́ èyí tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi o if that is sensible statement táwọn lọ sí Agodi prison lọ kó prisoners kó wá ṣiṣẹ́ fáwọn tọ́dẹ̀ ṣẹ́ táwọn dá wọn padà sí prison is that not a criminal act? It's a fault. Oríyọmí Hamzat is a fault àbí torí ó confirm àwọn jọ lọ sí Agodi prison lọ kó àwọn prisoners prisoner ò ní identity now wọ́n bá pààyàn bá sẹ́ni tí tọ́lọ́pàá bá wọn sẹ́ni rí wọn mọ́ ọtí dáhùn padà sí prison. That means pé he contributed to the political nìyẹmẹ àti ọ̀dà tó ṣẹlẹ̀ nígbà ayé Ṣèyí Mákindé. Ẹnìkan tó sọ̀rọ̀ lẹ́ni náà lórí interview kan tí mo follow ó ní mẹ́mbà ó lòun ló mú Oríyọmí òun ló mú lọ́mọ Ṣèyí Mákindé ó ní yọ́tà lọ́gọ́ 10,000 náà fún Oríyọmí yarí pé àbáwọn fẹ́ fún 10,000 owó yẹn kéré náà kéré kan ó ní Oríyọmí wá pé wá sórí program wá rí pé wọ́n lòun gba 25 million lóṣù ó sọ pé jọ́ tí wọ́n lo èlò náà fún ẹ tí wọ́n lè mọ fún 25 million kan fọwọ́ ní 10,000 naira bẹ́ẹ̀ wọ́n ti wọnú wọn sí pé kan bẹ́ẹ̀ lọ́dọ̀ Oríyọmí pé báwo dà Agidigbo ṣe jáde bó ló ti rówó ẹ̀ sẹ́ pé wọ́n ti fẹ̀ di ara wọn báyìí. So different things ló máa jáde bá ti dọ̀rọ̀ òṣèlú different things people are advising him then that kódà kí lórúkọ àbáyé ti ń jẹ́ this yẹ̀yẹ́ ẹ má jẹ́ pé ní yẹ̀yẹ́ kí lórúkọ ẹ̀ bàbá political prophecy yìí Sóyèdélé Àbọ̀dádélé ló ń jẹ́ àbí Ayọ̀délé prophet Ayọ̀délé Ìrì tó pé òun ojoojúmọ́ bá ti jí kì í ríran sẹ́lòmíì máa láyé ju olóṣèlú lọ nígbà tó lọ́n dá látọ̀run olóṣèlú náà kó wọ́n máa ríran sí olóṣèlú palpitation ó wọ́n lórí Yọmí fúlẹ̀ pé aráàlú lọ àánú tó lóun ṣe fún ìlú máa fẹ́ lọ òṣèlú kọ́ ni kọ́kọ́rùn bọ̀ because you are not mature to that extent pé nítorí pé wọ́n sọ di Agidigbo tó lóun jẹ́ ẹ̀gán ni wọ́n lù fún ọwọ́ wọn ló wà rí pé ó yàtọ̀ so pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Oríyọmí gan sí if the citizen if aráàlú bá ní ìfẹ́ ọ̀rọ̀ tó sọ ó ti ń ba many things jẹ́ a reasonable person náà yóò á ní so ó wà náà tó kó wa sínú tá a wà yìí gan ni and you are not claiming to be innocent so a lot of things ló wà nílẹ̀ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wà very careful when you get to òṣèlú then I am telling you honestly politics is not a child play ọ̀dájú ló ṣe politics aláyà ló ṣe politics ẹni tó bá láàánú bá wọn ṣe politics when I finish my HND mo fẹ́ join ọlọ́pàá nígbà yẹn tó bá lọ police college bá dé after 6 months wọ́n máa fún ẹ ní 2 star mo dẹ̀ dé mo fi wé wọn dáàdì mi pé báyìí dáàdì mi ó kú oríire ó ní bẹ́ẹ̀ ń bọ́ ọmú pamọ́ kó má lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tẹ́tí lọ ya UM kó sọ́ọ̀nù àbí kẹ́ ẹ dáta sí dáàdì mi dẹ̀ yá ó ní mi ò lè ṣe ọlọ́pàá nítorí mi ò ní gògógò ó ní kìrìtì ó ní mi ò ní tí wọ́n gbé ọ̀rọ̀ pamọ́ sí tẹ́ bá sẹ̀mí èmi aṣọ fi gbà gbò ẹ̀ẹ́dẹ̀ lè ṣàṣírí lọ́dọ̀ mi tó bá jẹ́ bí máa pariwo you can't tell me pé ká lọ yíyàn lọ́rùn ká kówó ẹ̀ ìdílé máa pariwo pé orí ẹ̀ fẹ́ burú ni mo ń sọ fáwọn èèyàn wà pé tí n bá fẹ́ ṣe jù gbé yàn níjókòó mo wá bí torúkọ mi dé I would have been one of the millionaires tó máa pariwo bet èyí tèmi wà tẹ́mi lọ́rùn bàbá mi ò lè ṣe torí o so ẹni tí ó ṣòṣèlú gbọ́dọ̀ dájú Mákindé ni olóṣèlú torí Mákindé ò dá lóhùn kò tí sọ anything but he's talking every day ẹgbẹ́ social media ṣe ẹgbọ́ iye tó ti sọ lẹ́nu. The more you are talking the more you are exposing what must not be exposed. Àwọn tí ò tó gan ti ń dá lóhùn sí so àárín wọn àti Ṣèyí Mákindé tó bá wa ń ṣe kọ́ nìyẹn n tó bá wa ní ètò ààbò tó fẹ́ mọ mẹ́yẹ
ládùúgbò wa ń bì kọ́lọ́run ọba kó yọ wá ìsàlẹ̀ tàwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn a bá rí wọn kó jáde even God the north they have been demonstrating now nísìn péjọ tó ti ń kó àwọn for more than 20 years nílẹ̀ Haúsá ṣé Nàìjíríà dìde kó demonstrate free kiri kan yàtọ̀ fún àwọn Chibok àbí wọ́n pariwo rí níjọ́ tí Ògbómọ̀ṣọ́ ṣẹlẹ̀ ọjọ́ náà kó 40 something ní Borno náà wọ́n kó some náà ní Kaduna náà ariwo wọlé gbọ́ ó fi hàn jẹ́ pé èyí tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa láàrú lórí ìṣẹ́sọ ó ìyẹn special ẹ̀yin kan wá dúró láì nírònú ẹni kí ló ti Tinubu ò lọ fi sí Ògbómọ̀ṣọ́ even the IG tó lọ ìsàsìkò lẹ́nu bíi pé Tinubu lọ bẹ̀ torí kí tó lọ ẹsẹ̀ ìjọ kejìlá IG lọ bẹ̀ and he brought the tactical squad everybody pé kí wọ́n wọnú gbé ìmídélé ẹni kí ló ti Tinubu ò lọ bẹ̀ ìkan náà wèrè ń gé lóní kí ló ti ìyàwó Tinubu ò lọ bẹ̀ ṣé ìyàwó Mákindé lọ bẹ̀ ni ṣé wọn ní local government chairman wà fún bẹ̀ àbá ti gbọ́ pé ìyàwó local government chairman lọ bẹ̀ ìyàwó local government chairman yẹ kó máa lọ lé àwọn òbí ẹni tí wọ́n jí ọmọ wọn ẹgbẹ́ almost every week ni kó máa provide benefits fún wọn statement wọlé ti gbọ́ láti ọ̀dọ̀ Oríire local government chairman látọjọ́ yẹn kí ni ìgbésẹ̀ tó ti gbé and that is why we have local government chairman we have legislators we have the state assembly we have everybody so tí Amsat èmi ò pìtì olóṣèlú bí wọ́n bá sọ fún mi pé ìyá nkú sì máa fi rẹ́rìn ni bó ní bàbá ẹkú máa fi rẹ́rìn ni torí ìyá mi ti kú 50 years ago bàbá mi ti kú more than 20 years ago so tiẹ̀ tó kúlẹ̀ ní òṣè tuntun olóṣèlú àwọn ló mọ wọ ara wọn ọ̀rọ̀ wọn ò ṣe dá sí. ẹ ṣeun gan-an bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé Ìbà Gani Adams wọn wà competent wọn wà capable ní pé ṣe ló yẹ kí wọ́n demote Ìbà Gani Adams wípé pẹ̀lú gbogbo akitiyan tí Sunday Igboho ṣe is the right person láti lead ṣe wà in support pẹ̀lú nǹkan yìí. Gani Adams ti dá yín lóhùn olóhùn kì í ṣe jagunjagun tòró dá yín lóhùn ní pé ṣé wọ́n ṣépèlé ilẹ̀ Yorùbá ni tó fi jẹ́ pé gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n bá jẹ wọ́n mọ̀ tí wọ́n síkú ẹni jọ ìṣe sójà sí kò mọ̀ pé ojú ogun ló ń lọ ni ẹni bá jọ ìṣe olópàá sí kò mọ̀ pé wọ́n mọ̀ ní kò ń lé olè àbítọ́ epo ojú ọ̀yàn driver àbí mẹkáníìkì ó ti mọ̀ pé sí ọwọ́ ló bá lọ bẹ́ẹ̀ tó bá lọ combatant field ó gbọ́dọ̀ in any kí lórúkọ ẹ̀ set up Yorùbá kingdom Ààrẹ Ọ̀nà Kakanfò olórí jagunjagun lẹ̀ Yorùbá ni mo ṣe interview kan ní sọ pé kí wọ́n sígun fún òun mo pe Aláàfin Ọ̀yọ́ ẹ sígun fún nígbà kan Aláàfin Ọ̀yọ́ wo no I really commend your what do you call it your outfit ó rìn gan because bóyá comment ni mo rí o bóyá tó bá pa àwọn èèyàn rí nọ́mbà mi gan mọ̀ pé wọ́n tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn míì tó ti dá mi mọ̀ tọmọ nọ́mbà wọn máa pè mí bóyá Aláàfin Ọ̀yọ́ gbọ́ bóyá wo drill yìí bóyá interview yẹn ló gbọ́ the second week ló pe Ààrẹ Ọ̀nà Kakanfò náà Gani Adams tó ní ó yá ogun jalè Yorùbá náà kí ló lè ṣe sí iná wẹ́tẹ̀gẹ̀ pé kíjọba kí wọ́n fọwọ́ sí ẹni fi ìlú tó fi yí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní kó gbẹ̀ wọ́n lẹ̀ ó wá ní kíjọba ó tó fọwọ́ sí ṣé Aláàfin tó pè é ó mọ̀ pé sójà àtọlọ́pọ̀ ojú ẹ̀kan fi ṣe ni. He has changed himself to ceremonial Ààrẹ Ọ̀nà Kakanfò and let me tell you one thing nígbà tí Gani Adams bẹ̀rẹ̀ OPC is nobody is just privy to get relevancy nígbà tó lọ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò owó yìí ò tí pọ̀ tó báyìí owó ti pọ̀ sí ìjọ tí owó bá dọ́wọ́ ẹ̀ wá mọ̀ pé kú ò yí sí o olówó ìgbàdúrà kó kú o olówó ìfikú ṣeré o ọ̀nà ìfìdí olówó ń bí apalọ̀ kó máa jẹ ayé tìrú wá ń jẹ èmi lè wà bí apalọ̀ di wà lóru tù kí n máa ṣe fàájì mo lè mọ́ mọ̀ ju méjì ààrẹ ọ̀kan lọ bẹ́ẹ̀ olówó ò lè jókòó síbi tí mò ń jókòó sí torí ẹ̀mí rẹ̀ òde ọkàn rẹ̀ ò balẹ̀ Gani Adams wo owó tó wà ńlẹ̀ sí àti ìgbádùn àti ìtọ́lọ́ mọ̀ ikọ́fọ̀ tó tẹ̀lé Gani Adams ni kọ́fọ̀ Gani Adams ju ti state governor mi lọ bẹ̀kẹ́ bá pè sí àjọ̀dún ọlọ́jọ́ lẹ́ni àbóríṣà bèjì lẹ́fẹ́ ṣe abẹ́fẹ́ ṣe ọdún elékuru ẹni tí bá ti jọ́dún tí yóò wọ agbára tí ó gbé abetí ajá white yẹ tí ó give speech yóò débẹ̀ kẹ́ tó pè gan but ẹni tí tó bá jọ mọ́ ohun tó lè gbẹ̀mí èèyàn báyìí kò bá èèyàn ṣe mọ́ but it's not the best for him ohun tí òyìnbó fi bẹ́tà jù wá lọ ni òyìnbó òro tó fẹ́ ṣe láyé lẹ́gẹ̀ẹ́sì tó fi sílẹ̀ ló ń wá I do say something gbogbo ẹ̀dá tọ́lọ́run bá pẹ́ ní láyé tó lè proud pé èèyàn báyìí ló dìde nípasẹ̀ mi èèyàn lásán ni. èèyàn lásán ni. bẹ́ẹ̀ ni ibi tí mo mọ kékeré mo lè sọ yé èèyàn tó dìde nípasẹ̀ mi mo ní confidence pé pastors of radio station máa pètè pé àwọn ọmọ tí mo train ló wà ń bẹ̀ kí wọ́n dẹ̀ ṣe tí mo fẹ́ kí wọ́n ṣe I call my boys most of them are with me pé àwọn ẹgbẹ́ ká ẹ wá
káyẹ̀ dáa ju tèmi lọ mo fẹ́ jáde wá gbé káyẹ̀ wá fún mi mo ní ọmọ tí mo tó ètò lo mọ́tò for something million jeep for something million màá pè pé wòlíì bá gbé mọ́tò wá mo fẹ́ lọ special occasion kan fọ́ gbé tèmi àbọ̀mọ̀ fẹ́ sẹ́rìn a ní ọ̀gá mo mọ̀ gbọ́ tí máa dá sí ọba mo ń gbé bọ̀ because I'm good to them. Nínú àwọn olóṣèlú tá ń pariwo sí kí ni ààrẹ wa fi ń gbádùn he raised many people he trained many people he built people so èèyàn ní aṣọ mi ní Yorùbá sọ èèyàn ní ọgbà mi ní Yorùbá sọ Sunday Igboho tá ń pariwo yìí is nobody before ọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ kò sórúkọ ẹ̀ kó lọ́gbọ̀ọ́ lórúkọ ẹ̀ fi ṣe is more popular and more respected than Gani Adam now in terms of freedom for Yorùbá people ibi tó bá ti téèyàn 20 bá ti dárúkọ Igboho tó ṣàdúrà àwọn ò ní dárúkọ Gani Adam and Gani Adam is not ready to change interview tí mo ṣe lé nísìnyí tí wọ́n bá wò lọ́la báyìí àwọn supporter ẹ̀ máa ṣépè lọ́ta wọn ni bẹ̀tẹ̀ bá sọ tí ò dá nípa Sunday Igboho àwọn supporter ò ní ṣépè lẹ́yìn I am telling you many times the PRO or what you call the secretary a pè many times after time pé kábíyèsí ẹ jẹ́ kó rọ̀ díẹ̀ gbogbo tẹ̀sán ẹni làwọn ń gbọ́ kódà òun náà sọ pé òun arrange láti rí pé bẹ́ẹ̀ sì lè ríra kiri kan ìjọ tí mo sọ ọ̀rọ̀ ti Gani Adam first time ẹ tó kọ́kọ́ pè mí in fact ó ṣépèlé ọ̀tá ayé àti bàbá ẹ̀ ó dàbí kẹ́ sọ̀rọ̀ Wàsíù lórí kíní ni fanatic ni àwọn supporter ẹ bá ti bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ Wàsíù àìní báyìí tó ń wò ó ni wọ́n ọmọ ìyá mi gan pè mí tó sọ pé ẹ̀ tó tún interview yẹn ṣe mo ní mi ò bù ó dà nínú èyí tẹ́ wá ń gbọ́ nínú èèyàn 50 tí wọ́n interview mélòó lẹ́rí tó sọ̀rọ̀ ẹ̀ ń dáadáa nu 50 ẹ sọ bá jẹ́ mi nìkan nílẹ̀ ẹ̀ máa lálí mi so as at now ẹ fi ti Gani Adam sílẹ̀ síbi kan ibà torí tó bá fi bá sí ọ̀rọ̀ ẹ̀ wàhálà tó máa bẹ̀ ibà Gani ẹ fi tiẹ̀ sí sáìdì kan ẹ jẹ́ afọ́ ìmọ̀ àfa wáyé ẹsẹ̀ bàbá wáyé wá ṣe rere mo mọ̀ wọ́n dáadáa tí wọ́n bá mú bàbá yẹn láàyè pé fèsì forest bí wọ́n ṣe dàgbà tó yẹn wọ́n náà wọ́n fi àwọn ọmọ tó wà lórí Ògbómọ̀ṣọ́ yẹn jáde tó lọ́lọ́ fún wọn ṣe wọ́n ní agbára wọ́n dẹ̀ ń lò bó ṣe tọ́ wọ́n dẹ̀ adẹ̀mọ́ iye yẹn tí bàbá yẹn ti gbé dìde tí wọ́n ti dèèyàn ní ọ̀dà bàbá yẹn irú wa bá rí wọn lé níyì kí bàbá máa lórí speed kó rí mi pé yóò dúró á tún pọ́n yẹn ní kò dẹ̀ gbéraga bàbá ló jẹ́ sínú Gani Adams bàbá ló jẹ́ fún ó lè mọ́ lówó ti Gani Adams torí ọ̀nà tó ń gbà lówó tiẹ̀ láti tẹ́lẹ̀ omi fi rí bàbá dọ̀dọ̀ Gani Adams pé kò lè lógun o he has a community of his own palace ni ìbò náà tó fi yàn ju gbogbo ẹ̀ káàkiri so ẹ jẹ́ ká fi ti wọ́n lẹ̀ síbi kan ẹ jẹ́ ká bẹ gbogbo ọmọ Yorùbá pátápátá tó nífọ̀ọ́ lẹ́ẹ̀kan náà tó mọ̀ pé ojogún kínní lọ́dọ̀ bàbá alábàbá yín ẹ dìde ẹ bọ́ síta ẹ kóra yín jọ tẹ bá kóra yín jọ tán mo sọ nínú interview kan táwọn fọwọ́ interview mi mo ní kí wọ́n pe nọ́mbà mi èmi ó direct wọn fún ibi tí wọ́n lọ bí wọ́n ṣe rí àpúfà kíjọba ó tún fún wọn ní support kó mọ̀ pé wọ́n dá ṣe tí wọ́n mú wọn ní nǹkan tí ò dá ìtàn bá ti mọ̀ pé press ti wọ̀ kò ní sí wàhálà létí ẹ̀ mọ́ béèyàn bá ṣẹ̀ tó lè tọ́ gbé kéṣẹ̀ làgọ́ ọlọ́pàá ní kọ́lọ́pàá mọ̀ kó ti gbé lọ sí press wọn ò ní ráàlù kéṣì anyhow kò tí ẹ ṣe irújọba tá a wá sí pé tọ́lọ́pàá bá misbehave báyìí ìmídélé bí ẹni agbófinró misbehave ń lọ tó ẹ fi ti Gani Adams sílẹ̀ síbi kan ẹgbẹ́ ọmọ sẹrimóní àti ẹ̀ka tọ́lọ́run bá ràn lọ mo rí clip kan níjẹta tó ló wọnú igbó kan ní eré Àkòròdú àwọn ọmọ ẹ̀ pé wọ́n rescue àwọn kí lorúkọ ẹ̀ wọ́n rescue ẹni tí wọ́n jí gbé wọ́n mú kidnapper méjì àwọn kan wọ́n sá lọ wọ́n gbé fídíò ẹ̀ jáde àwọn ò sọ pé àwọn heart drama ń gbà yàn wọ́n sọ pé skit làwọn ṣe o kò lè sẹ́ńbọ̀ tó condemn wọn bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbé tìgbòho jáde àwọn tó kọ́kọ́ gbé jáde pé script ló ń heart eré ló ń ṣe kí ló dé tá ń condemn ara wa let everybody do page táwa Nàìjíríà ṣe fẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá anybody tó bá lágbára àti free wa kó free wa ni. ẹ ṣeun gan-an bàbá a tún rí fọ́nrán míì tó tún jáde lánàá bàbá ọ̀rọ̀ ilé yìí tún le díẹ̀ nípa ti Sowore tí wọ́n ní kó máa gbé lọ sí Kuje prison gẹ́gẹ́ bí nǹkan tí adájọ́ sọ ṣùgbọ́n nínú àwọn ìwádìí tí a ṣe kó tó dípa débí wọ́n ní ẹ̀sùn lára ẹ̀sùn tó fi ní kó lọ ti Sowore mọ́lé ní pé Sowore pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní olè gẹ́gẹ́ bí nínú àwọn ẹ̀sùn kan tí mo bá pàdé tó ní wọ́n fi tì mọ́lé ní pé kó dẹ̀ wá prove ẹ̀ ní pé ṣó lè lẹ́ni àbólè kọ́ wọ́n ní bàbá ò lè prove ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a bá pàdé lórí ayélujára bàbá pẹ̀lú àwọn nǹkan yìí tí mo dẹ̀ mọ̀ pé yìí náà máa ti bá pàdé irú ìwà wo gangan àbí irú èèyàn wo gangan lè sọ pé Sowore torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan rí bíbà pé ó mọ̀ jù ó máa ń fẹ́ ṣe kárí mi ó dẹ̀ fẹ́ jẹ ààrẹ ṣé Sowore lè overthrow Bọ́lá Ahmed Tinubu.
there is something tó máa ń pa mí lẹ́yìn lọ́rọ̀ Yorùbá a ní àwọn uncultured youth àwọn youth wa kí wọ́n àti òní ọpọlọ pé one side ní brain ni wọ́n wà so rest is not somebody to be reckoned with now you are not ààrẹ you are not local government chairman you are just what do you call it activist activist ẹni tó ń wá tí ó jẹ tí ó sì kiri tí n bá lọ yẹ tí bá pè é ló lè sọ òní dí pẹ̀lú mi tó bá ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló lè àbí kó pe state governor ló lè àbí local government chairman ló lè gbogbo ìlú yẹn lẹ́yìn sort now. The president did not say something. You cannot go outside the country and demarket yourself. Ṣé wọ́n lè ní kí wá give speech bí kan kí sọ pé àdúgbò mi ò dáa, iṣẹ́ tí mò ń ṣe ò dáa, kò bọ́ sókè kò lọ síwájú. Will you give me another thing good? Wọ́n ní kí president sọ̀rọ̀ ní international community. Ó give speech pé the rate of corruption is reducing. The economic is, you understand? Ó yẹ kó praise, kó market Nàìjíríà ni. Àwọn máa ń wà so embarrassed tábà réèyàn tó ń di market Nigeria táwọn youth dẹ̀ ń fún ní applause now you now went to hear pé this criminal ó gbé picture ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó this criminal go to so and so and start telling lies he has been saying it before olókọ́kọ́ pè ní drug addict kó kékeré kan ló pe ààrẹ ìlú ní drug addict kó kékeré kan tó wà mẹ́ so red look so ó máa ń wò pé bóun bá ti sọ nǹkan bóyá wọn ò kọ mo surprise gbàgbọ́ pé Yorùbá ni mi ò believe pé Yorùbá ni because bá Yorùbá tó ní culture wọ́n máa ní àpọ́nlé àti iyì fún àgbà mi ò sọ kọ́kọ́ mọ́ condemn ohun tí ò dá but there are way you can present it òun ní kọ́kọ́ ló condemn èèyàn I say many things on interview about people oníjọ́ kan tí mo sọ̀rọ̀ gan pẹ̀lú ìbínú fún president àti gbogbo akíní nobody condemn because I say it with sense mo mọ̀ nǹkan tí mo sọ mi ò gbọ́dọ̀ bú even local government chairman bí kì í sọ pé wèrè yẹn then I'm no more reasonable òun náà ló gbé IG tó lọ illegal IG ló kò títí ó fi kúrò mẹ́ ó tún pẹ̀lẹ́ náà ní illegal IG sí so òun ló fẹ́ jẹ IG ni there are something you have power to do I have power to rule my house you have power to control your family òfin fún ẹ ní àṣẹ láti ṣe tó fẹ́ as at today àwa ni family President Bola Ahmed Tinubu ní bàbá gbowó wa. So you have the right to say tó bá ní anybody gbọ́dọ̀ jáde lọ́lẹ̀ wà jáde ni kọ̀bílẹ̀ tó bá sọ pé don't go out òfin ti dé pé anybody gbọ́dọ̀ jáde you have the right to choose anybody and remove anybody but there's one thing about our activists did you ever see any òyìnbó bóyìnbó ṣe rọ̀ tó kó pe president wọn ní bastard but àwa òun náà là ní control of things how can you call the president criminal then come and prove why he's a criminal. Ó dẹ̀ lọ kọ́ọ̀tù wọ́n release on bail ọjọ́ tó tún wá yẹ kó tún lọ kọ́ọ̀tù padà kò wá ó dàbí kéèsì Nnamdi Kanu nígbà yẹn ni I told people ni this man is not ready to free himself nígbà tó ń pe Chief Justice of Federation tó ń pe orúkọ rẹ̀ pé so me the law you are a stupid bastard idiot man nínú kọ́ọ̀tù ó gba lọ́ọ̀yà rẹ̀ létí is that person normal so bí wọn ò bá ṣerú ẹ̀ kò ní work. There is something that happened. Mo sorry pé mo just a very dark man. Ó gbé publication kan jáde, ó wá ní FCC pé òun. I made a comment under his post. Mi ò ní direct contact pẹ̀lú ẹ̀. But mo under his post. Mo ní you have NGO. And wọ́n ló ń gbé àká jáde pé more than 300 and something million abẹ́lò ló ní wọ́n ti dájọ́ fún ẹ̀. Òfin Nàìjíríà ó sọ pé o gbọ́dọ̀ give audited account bó ṣe ń ná owó yẹn àṣẹ NGO. Bẹ́ẹ̀ni. Owó tí ẹ ló lè ná anyhow NGO owó tí wọ́n fi sí ìké ẹ ni then you now say you are using the money to buy bond and other things then you have commercialized you have understand o ti bọ́ sí business so ti di two things NGO fúnra rẹ̀ lákàntì tiẹ̀ iyì tó fi ṣe business yẹn iye mílíọ̀nù tó fi ṣe business nínú owó olówó yẹn o gbọ́dọ̀ káàtì fún àti tó ń jáde àtèrè torí lórí ẹ̀ you are not doing it then you o wá ní FCC wọ́n dìtẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ nǹkan báyìí there are things you can say kí wọ́n náà o ní o mọ̀ pé o kọjá yẹ this Sowore he was blasting Tinubu kí ló ṣe yí Tinubu one day wọ́n sọ fún àdájọ́ wọn pé bọ̀bọ̀ yóò ní sense I'm sorry I'm not saying an Okada rider is no woman being mi ò sọ pé roadside mechanic kò sí woman being but ní orúkọ tèmi ní Nàìjíríà lé ní privilege táwọn ọmọ tèmi máa jẹ ọmọ Okada rider mi ò lè rí jẹ o ibi tí ọmọ mi máa wọ̀ tó máa dárúkọ mi tó bá dárúkọ sí ẹni bàbá ẹ̀ okay let me call him
many things tí ẹ lómi mama bribe kò rí wọ́n á fún èmi lọ́fẹ̀ẹ́ ni so you can't compare my life pẹ̀lú life ọmọ president ẹ lè compare life ti pẹ̀lú life ọmọ local government chairman a lè compare pẹ̀lú life ọmọ honorable gan ṣé ọmọ Lagos state speaker kí ló fẹ́ wá lẹ́kọ̀ọ́ tí ò ní rí kí ni ọmọ Sanwó-Olú máa wá tí ò ní rí and all these boys they come from big home ìlú tó tí owó wà tí ìdílé wọn ti lówó so they have the power to enjoy many things. You been to my house to see the house I'm living ayé táwọn ọmọ mi máa jẹ́ ń bí ó lè fi gbé ẹni tó ń gbé one room when each of them has their own room their toilet their everything so ó ní ayé tó máa ṣe tó pé yàrá kan ní pẹ̀lú ọjọ́ ṣé wọ́n gbóbìnrin wálé ni ṣé wọ́n á ní kí n jáde pé wọ́n fẹ́ gbóbìnrin sometime before I come out of my room wọ́n mọ̀ yọjú kí n má jáde ẹni tó súnmọ́ gùn wọlé kó lè ráyè yọ jáde tó pé one room ni mò ń gbé sí one room so bí Ọlọ́run bá ṣe réèsì ẹ̀ tó òní gbádùn ayé tó bẹ́ẹ̀ kọ́ wà tó pé jealousy àti heaviness yẹn ó wà nù ayé wọn and they are not ready and let me tell you one thing what is empowering these people àwọn èèyàn mọ̀ àwọn bodies kan wà ní abroad tí wọn ò fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó sí ní Africa especially Nigeria ẹ̀kọ́ Nigeria target wọn irú ẹ̀ṣẹ̀ tí Tinubu ṣẹ̀ wọ́n sí ààrẹ wa ó ní kí lórúkọ kíní tí wọ́n ní wọ́n táwọn bandit táwọn òyìnbó wa máa ń gbé ní north tó máa ń wà ní north mo ti gbàgbé Protector àbí kíní kan ni wọ́n pè wọ́n ní kíní wọ́n ní $22,000 àbí $20,000 ó ní kílò ẹ̀ now àwọn èèyàn wà wọ́n yí kó lọ tẹ́lẹ̀ ni wọ́n ti set company méjì sí tó máa produce about basically sọ pé 100,000 tons every day so àwọn tó ń jí kó tẹ́lẹ̀ wọn ò lè rí jí kó mọ́ o but the only thing tí àwọn tó wà ní òyìnbó fi lè gbádùn tí wọ́n lè rí kíní ẹ̀sẹ̀ pé kí security ẹ̀ kó máa wà kí ló máa rọrí some people have they are fueling Sowore funding him iṣẹ́ kí ni Sowore ṣe bẹ́ẹ̀ ṣe multi-millionaire gbogbo family ẹ̀ wà lábúrọ̀dù náà Kánú tẹ́ ń pariwo ẹbí ò sí Nàìjíríà àwọn olóyè Sunday Igboho tá a sọ náà kò sẹ́bí ẹ̀ kankan Nàìjíríà ìwọ tó wá ń bí tó pé bí tí wàá sáwọ ilé àbẹ̀rẹ̀ òbí ilé èkúté òun tẹ̀lé ni tó pé igídẹ́ yẹ́fò passport mi lápò ẹ̀ bó ṣe rìn tó pé ó bá ti mú gbára ẹ̀ tó bá ti bọ́ sí Benin Republic ó wọ the next flight ni most of them are citizens of another country so àwọn foreign body yẹn support wọ́n fi náà fún wọn ẹni láti gbà tí fẹ́ẹ́ dídá máa ti bẹ̀rẹ̀ tiẹ̀ sí bí ó lọ China lónìí yóò lọ kinní kan lọ́la yóò lọ níbi kan ó láwọn bodies kan tí wọ́n ń bá ṣe ń bẹ̀ ohun tó bá tún ní kí wọ́n ó ṣe ó dàbí ẹni tó ṣe Illuminati tó ṣe special secret society ni ohun tó bá ní kí wọ́n ó ṣe ni ó mọ̀ ọ́ ṣe bẹ́ẹ̀ bá ní Portable ya wèrè nígbà bí ó lè jẹ́ kọ̀mí tó kọrùn bọ̀ náà níbo tí ṣe wèrè ni ó máa dá fún wọn sí ó ní tí wọ́n ń ṣe ó ní tí wọ́n fọkàn sí but àwa tó kù tá a mọ̀ pé lórí iṣẹ́ kàkà iṣẹ́ òòjọ́ wa ilà ti ń jẹ àwa yẹn la máa gbàdúrà kó má bàjẹ́ ká má tẹ̀lé àwọn àdàlúrú tó bá pè èèyàn lólè ó yẹ kó prove bó ṣe jalè tẹ́yàn bá lójú fóònù só ò nílùú rẹ̀ pa síbẹ̀ ẹ bá pẹ́ criminal wá fà àbí ká fọlọ́pàá mọ́ ẹ pé criminal ó ní gbé lọ court pé kó prove pé ó yẹ criminal ni talk less of the commander-in-chief of the state of the country so and if he has ẹ wo gbàtàn gbé lọ náà bó ṣe ń behave now it shows that it's not cultured but àwọn kan wà tó yẹ pé ọ̀dọ̀ àwọn ẹni wọ́n dòó torí di màdàrú yẹn ni wọ́n ti ń jẹ. ẹ ṣeun gan bàbá láti mú gbogbo nǹkan tí a ti ń sọ ká mú wá sí ìdánidúró pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú tí a wà yìí bàbá ǹjẹ́ ẹ sì lérò pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa wọlé lẹ́ẹ̀kejì? èmi ò sọ olóṣèlú bet tó bá jẹ́ tó ń lọ yìí lọ́wọ́lọ́wọ́ yìí nílẹ̀ yìí ẹ máa fojú inú wo náà ayé ò fẹ́ tiẹ̀ mọ́ kò lọ lẹ́ẹ̀kejì wọ́n ṣe bá election 6 wọ́n wí ní 5 ẹ̀ nínú bá election tí wọ́n ṣe fún senate àti kìíní APC win ní 5 PDP win ẹyọ kan ẹni ayé ò fẹ́ràn rẹ̀ wọ́n ṣe election Abuja wọ́n clear gbogbo Abuja PDP mẹ́yọ kan ẹ wo má jìn kí lórúkọ ẹ̀ lóńdó náà ṣé ẹ rò pé APC nìkan ló rígì election ni ṣé báyé fẹ́ràn ẹ̀ ló fi rí rígì tí èèyàn ń ṣe lèèyàn ń wò let me tell you one thing tí ò bá jẹ́ ọ̀rọ̀ American and kí lórúkọ ẹ̀ Iran wà bí kí náà ń jà tó ṣe yìí ìkọ́ tí come back to normal now àti ìyàn Ọlọ́run pé epo wálẹ̀ oúnjẹ ń wálẹ̀ gbogbo ẹ̀ ń wálẹ̀ even now food stuff náà sì tí ì lòkè padà kọ́sàárà rice ní 3,000 4,000 gbà kan a sì rí ní 1,000 1,200 dì sí ẹ̀wà gan-an rí under 1,000 naira
so èyí tó wà locally kìíní kò affect epo ẹnìkan ló sì ń fún wa ní kìíní mo dẹ̀ believe pé as a yesterday tí mò ń jáde ó dà pé roughly 19 naira náà tó já sílẹ̀ lórí owó epo ó dà pé táwọn yìí bá ti tó sẹ́tọ̀ ara yóò tún lọlẹ̀ ṣe rí ẹni tó bá as at now mo rí kankan wò ẹ bá rí àwọn area kan wọn ó support Yorùbá tẹ́lẹ̀ bẹ́tẹ̀ rí pé nísìnyí wọ́n change ẹ wo rú àwọn south east nílẹ̀ Ìgbò yẹn ẹ rí pé there is none that made them to support another candidate than their own candidate but àwọn náà rí nǹkan tó ń lọ tó ń ṣẹlẹ̀ wọ́n rí pé there are things you supposed to do tó o bá take decision yẹn calmly rigidly o lè settle o ilé wa gan ẹja fi ṣe sample salary ẹ jẹ́ 200,000 bẹ́ẹ̀ nítorí pé ìyàwó ẹ fẹ́ kí ayé ó mọ̀ pé èèyàn lé ọ òun yá additional 200,000 níbi iṣẹ́ láti maintain ilé ẹ ìjọ tí gbèsè bá sú ẹ tó sọ fún ìyàwó ẹ pé àwẹ wọ́n ti sọ salary mi di 200 ó dẹ̀ ń dájọ́ 100 inú ẹ̀ sọ pé 200 lẹ́ kó fún kófìlà ń jẹ tẹ́lẹ̀ ẹ wá kó ètí táwọn pé manage ara ẹ o tẹ́lẹ̀ yẹn létò ó wá keep 100 wọ́n fi 20 ó fi manage ara ẹ ó ṣe ní àti January December ó ti keep 1.2 million nígbà tó bá di December yẹn tó fẹ́ sọdún like every 25th mo máa ń pàgbò máa pè èèyàn ibi ilé mi àkún máa ṣe ṣẹ̀gbọ́n ṣègbè èyí tó kọjá lọ́tọ̀ kọjá mo ní ẹgbọ́ ìlú náà ti Nàìjíríà náà ti kọ́ ti kó tiwọn ẹ lọ bá mi pín màálù kẹ́ra díẹ̀ kan sí ìgò kọ̀ọ̀kan dẹ̀ ní everybody máa mú kì í sàmú kú mọ́ tẹ́lẹ̀ wọ́n rọ ògógóró sínú kíní ńlá bọ́ bá mọ̀ kó fẹ́ parẹ́ wọ́n mú ògógóró bílẹ̀ yìí àwọn kan bú mi ní last year wọ́n ló ti bàjẹ́ fọ́ta mi sọgbọ́ ẹni ayé fake tá à ń gbé tẹ́ táwọn èèyàn bá decide lómi mọ̀ pé is organizing things and they want to see the result of that organizing kò pé ìwà ká ní pé somebody should come again ẹ jẹ́ ká tiẹ̀ wo tó ṣe lọ ká bí ó ṣe yọrí ẹ̀ sí it's doing something it's affecting everybody but it's doing something owó ọ̀fẹ́ ni ò sí Nàìjíríà mọ́ tó bá ṣiṣẹ́ wàá jẹun wàá lówó ní Nàìjíríà táwa yìí tó bá ṣiṣẹ́ wàá jẹun bẹ́ẹ̀ owó ọ̀fẹ́ ni ò sí mọ́ tẹ́lẹ̀ tó bá dé bá pa ní south demrand kò sí èyàn ó pẹ̀ kó wára bí àmọ́ ọ̀rẹ́ mi á pè mí tẹ́lẹ̀ pé ọba boníkà ti pàdé mi ò rò pa tí ìpàdé lọ́dún yìí. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ti wá ṣàlàyé fún wa àwọn mi kẹ́ bá mi fún àwọn ọmọ Nàìjà tó wà ní ìlú South Africa ní àmọ̀ràn torí lẹ́njọ́ mẹ́ta yìí àárín nǹkan tí àwọn South Africa àárín nǹkan tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjà tó dẹ̀ wà lóhun ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò fẹ́ wálé wọ́n dẹ̀ ní wọn lára. wọ́n demonstrate lánàá o wọ́n demonstrate lánàá o pé àwọn wà stranded o kí gọ́ọ̀mẹ̀ wà kó àwọn tó kú ń bẹ̀ o. sọ̀rọ̀ sí president. they want to go they have been evacuating them but àwọn kan sì kú ń bẹ̀ ẹgbẹ́ kò yí sí náà kò sí lánàá evacuate wọn so the foreign affairs minister kí lórúkọ rẹ̀ ìyàwó Ojukwu she's trying her best. She now paid them yesterday that before the end of this week, gbogbo náà máa kó tán. South Africa náà ti sunkún sí i. Ẹ rí online ni, kò sí driver mọ́. Kò sẹ́ni tó ń wa mọ́tò mọ́ bẹ́ẹ̀, kò sẹ́ni tó ń ṣiṣẹ́ oko mọ́, kò sẹ́ni tó ń ṣí ṣọ́ọ̀bù tó ń tó. Gbogbo àdó sọ pé go you carry our work. Wọ́n mọ̀ pé foreigner ló ń bá wọn ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó fi ríṣẹ́ ṣe. Àti padà ń lé fún pé wọ́n padà ń lé. And I thank God for our president. He's an active man. Ó ti ń fi àwọn South Africa náà. Ó ti jẹ́ ká máa rí ìkan tó bá wọn. Àwọn ọmọ pé bí ta ti ń ra kírẹ́dìtì borrow me credit South Africa company kan tí ò lórí tí ò ní start tí ò ní kankan Nàìjíríà ló rèkì more than 5-10 trillion ní Nàìjíríà lọ́dọọdún lórí credit dáńgbà kò sí foreign home based staff àbí anybody ní wọn he has sacked them Nigeria company ló ní kó bẹ̀rẹ̀ kó máa ṣe lọ́sìn most of the South Africa company tó wà ní bíbá ló ní pé yes they should stop many things as ẹ bẹ̀rẹ̀ mọ́ dí pẹ̀lú wọn ni tí wọn ò bá fẹ́ wá àwa náà ò ní fẹ́ wọn bẹ́ẹ̀ gbogbo ọmọ Nàìjíríà tó wà ní South Africa àjòdò bíi ilé o ẹ má gbọ́ tí àwọn ọ̀tá ń sọ o honestly one of the best place to live is Nigeria ó kẹ́ pé tó o bá cut according to your size you will believe Nigeria is the worst bá a ṣe ń jẹ tẹ́lẹ̀ àlè gẹ̀ẹ́sì àwọn tó mọ̀ mí tẹ́lẹ̀ bí kíni táìmù tó bá ti tó bí aago 4 mo ti wọ bí apalọ̀ bíi pé mo ṣe pati ní lójoojúmọ́ bá ti ń pẹja lọ́wọ́ apá kìíní mi ò rántí gan mo ti jẹja lọ́sítì mi ò bọ́tà kìlò sí mọ́ mo lọ bì kan lọ sí fàájìngè lò ìyẹn wá dọ̀bálẹ̀ kábíyèsí o kirikọ náà bá fẹ́ fún mi bíìlì náà bá ní owó mi jẹ́ bọ́ mi mo mú gòkè mo sì jẹ ewúrẹ́ kan mo ti ṣírò owó mi kí tó wá 5,000
ẹ sọ fún ma fún bẹ́ẹ̀ni bí mi bẹ́ẹ̀ni bílẹ̀ 8,200 wọ́n ní máa yẹn sọ pé màá sọ pé sáájọ wọlé ni bẹ́ẹ̀ bá jẹ́ tẹ́lẹ̀ náà màá ní ẹ má wọrí màá sọ torí mo calculate tó wà lọ́ọ̀bì mo mọ ibi tó gbọ́dọ̀ dé ibi táyé rẹ̀ gbọ́dọ̀ end sí so a ti mọ level tá a gbọ́dọ̀ lọ sí àwọn entertainer là ń fi ilẹ̀ jù tẹ́lẹ̀ ibà go to party lọ sẹ́mc ní bá ṣeré tí bá ṣe iṣẹ́ 1 hour wá ti kún bí mo dẹ̀ ṣe lọ jókòó ló mọ̀ fún mi bẹ́ẹ̀ lówó tó mọ̀ bú tó máa fún mi mo máa ṣépè fẹ́ lóbi kò tó fún mi lówó sí àkọ́kọ́ bá àwọn náà kò sẹ́nìtì gba 5,000 gba 2,000 gba 10,000 bẹ̀tẹ̀ bẹ̀ gí mi bẹ̀ what bẹ̀ ní ìsìn everybody ti mọ̀ pé you have to do it the way it's supposed to be kì í ṣe pẹ̀lú lé o ká kọ́ọ̀tì ara wa kò sí ẹ̀ ká kọ́ọ̀tì. ẹ ṣeun gan-an bàbá àdúpẹ́ lọ́wọ́ yín fún àwọn